Dapo is the most useless governor. Dapo máa gbé court letter ẹ máa wá prove ẹ ní court gibson tó ṣe jẹ́ useless governor. Dapo is the most useless governor. ó máa ṣe discovery náà tábà tó ti di. ẹ̀yin tèmi ẹ wò àfàìmọ̀ kómi má tẹ̀yìn wọ̀gbìn lẹ́nu o ẹ mọ̀ pé ní ọdún tó kọjá Wasiu Ayinde ní òun ti jáwọ́ nínú láti díje du ipò ọba Àwùjalẹ̀ ṣùgbọ́n nísìnyí ọ̀rọ̀ tó ti gba bòmíì yọ o àwọn èèyàn wá ń wò pé àbó ní nǹkan kan tó ti ń ṣẹlẹ̀ láàrin gọ́vnà Dapo Abiodun àti Wasiu Ayinde ni òun ló fà á tí àwọn ọmọ Ìjẹ̀bú fi wá ń pariwo wípé Governor Dapo Abiodun is the most useless governor wípé kò sáyè fún un kó padà lọ lẹ́lẹ́kejì o wípé àwọn ṣe tán láti competition lóríṣiríṣi ẹ wò ó kó má jẹ́nu tèmi nìkan náà lẹ́tí ń gbọ́ ẹ gbọ́ ọ̀rọ̀ yìí látẹnu sista Maureen àti gbogbo àwọn ọmọ Ìjẹ̀bú lóríṣiríṣi gbogbo ẹ̀ náà lápapọ̀ sínú fídíò yìí ẹ rí bí àwọn èèyàn ṣe ń sọ̀rọ̀ ẹ má gbàgbé bẹ́ẹ̀ ṣe wá wo fídíò yìí lọ ẹ bá mi wo ibi tí wọ́n kọ subscribe sí ẹ kílíkì lórí subscribe button yẹn ọwọ́ yín tẹ́ fi ń tẹ subscribe ní orúkọ Jésù ẹ ò ní fi gbọ́ ọmọ sí o. Dapo is the most useless governor. Dapo máa gbé court letter ẹ máa wá prove ẹ ní court gibson tó ṣe jẹ́ useless governor. Dapo is the most useless governor. ó máa ṣe discovery náà tábà tó ti di. ọlọ́yà ti di ariwo ló máa ṣe discovery. ó gbọ́dọ̀ máa tó bá ti dókòtò máa ṣe discovery náà afẹ́ embarrass ẹni court nígbà àkọ́kọ́ gbọ́ jáde òṣìṣẹ́ sọ́ọ́dẹ̀ fún iye tó ń gbà lọ́wọ́ federal government. nǹkan tó ṣẹlẹ̀ ó gbọ́dọ̀ gbọ́ jáde náà àwọn àwọn àbáṣe máa embarrass ẹbí báyìí náà ṣé mo kọ́ tó bá jáde ẹbí báyìí newspaper máa jẹ́ nígbà gàdà kò ṣe àìdí. a máa pa àwọn tó ṣe econometrics ọ̀nà tó ṣe àwọn industrial engineer àwọn ẹ̀kọ́ yẹn wọ́ọ̀dù. sí ní Nàìjíríà tẹ́fẹ́ fi DSS gbé wáyé bí náà wá. wọ́n di ṣe discovery. a máa sọ fún newspaper kó bá wa gbé ó sọ ọ̀nà tó ṣe ó sọ ọ̀nà tó ṣe. wọ́n rò pé àwọn ará Nàìjíríà ló sọ̀rọ̀ ni. ọ̀nà tó ṣe tó gbẹ gọ́tà ó sọ ọ̀nà tó gbẹ gọ́tà ó sọ ọ̀nà tó gbẹ gọ́tà. nǹkan tó bá ti mú ẹ kó háyà lọ́ọ̀yà bíbá ẹ. kí ló ṣẹlẹ̀ lálẹ́ ìwọ ló ẹ̀jẹ̀ wá yẹ ẹni àtúnṣọ̀nà àti máàkì ọ̀nà wọ́n àtúnṣọ̀nà ó náà ṣe àlẹ́ níta lẹ́fẹ̀ẹ́ máa tẹ́tí open drainage ní gbogbo kọ́tà tó lóun ṣe ó tún ṣọ̀nà tó síbi kọ̀ọ̀kan sí kọ́tà sí. láwa sọ wàhálà Dapo láwa sọ lálẹ́ yìí. bọ̀dá yóò lè rọrùn wọ̀ ọ́ pé yóò lè rọrùn kó máa dàgbára káàkiri. fọ́ọ̀jì tó ti rọrùn wọ̀ ó jẹ gallop gbogbo owó Ogun State ó kó jẹ sẹ́nu ó fẹ́ dé Ogun State ìrú bó ṣe fẹ́ dé Ogun State ìrú lọ́nà ṣe máa darí ẹrú Dapo bí oníṣọ́jú bẹ́ẹ̀ yẹn lọ. ẹ̀jẹ̀ bá sọ̀pọ̀ ti bọ̀dá Dapo bí bọ̀dá Dapo ṣe rán Ogun State nígbè lọ́nà bá ṣe máa yín wọ̀nù gbèsè ayé yìí the next 4 years. ẹjọ́ ẹ̀yin ọlọ́pàá èwo ń tẹ pé. Dapo ó lè. Even any governor tó bá fẹ́ wo Ogun State tó bá fẹ́ rule Ogun State sí tó bá fẹ́ kémi nífẹ̀ẹ́ wọn o kó kọ́kọ́ declare state of emergency. kọ́kọ́ bá wa mú Dapo mọ́lẹ̀ nù. kọ́kọ́ declare state of emergency na education health system and infrastructure. gbogbo àwọn Chinese company tó wá fún ní ilẹ̀ ní Ogun State yẹn kó wá padà lọ kó lọ check CAC wọn. corporate affairs commission registration wọn àwọn wo ni original na company yẹn. ẹ rántí pé school collapse lórí àwọn students lórí lọ́dún ní ẹni last year ṣe rántí ní pé school kọ́ collapse ó collapse láwọn ọmọ school lórí. níbo ni ẹ rántí lára àwọn new schools tó build. really ní last year. gbogbo gbà yẹn ni pé yes pé odindi building kọ́ collapse àwọn students dẹ̀ wà nú ẹ̀ àwọn primary school wọ́n jẹ́ nìkan ó ṣe ẹ̀kọ́ kíní ó lọ lọ gbogbo àwọn inferior kíní ó fi kọ́ wọ́n jẹ́ ṣe kọ́ tán ní báyìí. tí tó bá ṣọ̀nà lábẹ́ Ogun State lẹ́ni tó bá máa di 3 tó jò bá ti rọ̀ lẹ́ẹ̀mejì báyìí ọ̀nà ẹ̀ máa wọ́ọ̀ṣì lọ bí ẹ̀pọ̀pọ̀ máa ń dọ̀dà sílẹ̀ lásán ni. ọkọ̀ máa dọ̀dà gbogbo nǹkan tó ṣe ní bàbí yẹn. another one I heard of another one that collapsed in Ikorodu yesterday. Ìkòròdú nìyẹn kọ́ tí ẹ̀yọ́kọ́ ṣẹlẹ̀ lógun State ní last year. Ogun State lẹ́ẹ̀ máa ti tọ́ máa ṣe ọ̀nà wọ́n máa ṣe títì tí wọ́n ní gbẹ́ gọ́tà Ogun State ni standard ọ̀nà tó bọ̀ dáadáa kó ṣe wọ́n ṣọ̀nà wọn ní gbẹ́ gọ́tà. drainage rárá. kò ṣe drainage last month ṣe ní BBC tó wáyé pé BBC tó wá pariwo síta company kan wà tó wá ṣe AXA tó ń tú battery ṣe tó ń recycle battery gbogbo àwọn wọn ní led tó wà ní system àwọn ọmọ tó ń gbàdúgbò yẹn is about 300% higher than normal human being tó wáyé pé BBC ò ṣe documentary yẹn ni bọ̀dá Dapo jókòó báyìí ni òkú ṣe wọ́n kọ́kọ́ ṣe wọ́n pè Lagos Ogun State ní pé ọ̀dà ọkọ̀ ní company yẹn wà pé under Ogun State ni wọ́n ṣe lọ tó bá ti ṣí company yẹn lábẹ́lẹ̀ díẹ̀ la máa wò but documentary BBC ló jẹ́ ká mọ̀ pé kíní kan burúkú bẹ́ẹ̀ ṣe ládùúgbò yẹn gbogbo àwọn tó wà ládùúgbò gbogbo náà ń sìkì lórí fọ́ àdèbí gọ́pnà
báwo ló ṣe máa ní bátìrì mọ́tò recycle tó ń recycle bátìrì ládùúgbò yẹn ó dẹ̀ gbà káwọn èèyàn máa gbé bẹ̀ níbi tẹ́ bá ń kọjá ní ewékoro yẹn gbogbo àwọn ilé ewékoro yẹn ṣe náà funfun báyìí. Dapo has performed extremely poorly. It is a shame. Socialite with no proof of graduate certificate. Ìyẹn ní bá ó ga ọ so nǹkan ẹ̀mí ni mo gbé update ẹ̀dẹ̀ sọ di ọ̀rọ̀ Dapo yìí Ìjẹ̀bú yìí. Àǹtí Maureen tẹ́ bá lọ sí àwọn ibì kọ̀ọ̀kan ní ipò kíá Àǹtí Maureen tẹ́ bá lọ sí àwọn ibì kọ̀ọ̀kan ní ipò kíá lọ ń ṣe school yẹn ilẹ̀ ńlẹ̀ làwọn ọmọ school jókòó sí òjò jẹ́ ń rọ̀ kò sí tébù kò sí chair òjò jẹ́ ń rọ̀ ní àwọn ọmọ yẹn lórí interview by live by lórí social media. Bẹ́ẹ̀ni mo sọ pé Dapo ayé òdìdá ọjọ́ ìní mo kọ́kọ́ ṣe fún Dapo. Tẹ́ bá dẹ̀ ti wá bọ́ta tẹ́ bá ti criticize ẹ̀ á ní pé àwọn èèyàn kan ti gbówó fún yín ni gbogbo èrò rò pé wà báyìí bí àwọn elébi tó ń tẹ̀lé wọ́n ní pé political opponent ní. kò kíá àwọn schools kan wà bẹ́ẹ̀ òjò jẹ́ ń rọ̀ ní àwọn yẹn lórí ní ọjọ́ yẹn wọ́n wà ayé Dapo òní ayé Dapo òní. àdìbí tó bá bẹ́ẹ̀ ni o látọ̀ púpọ̀ kíá another person ti ń tọ̀ gbàm. èmi mo sọ fún ilé ẹ̀kọ́ pé gbogbo ọ̀nà ìgbàdo ọ̀dà yẹn wà ọ̀dà àwọn ọ̀dà treat wọn níbẹ̀ yẹn kò dáa gbogbo sáìdì yẹn wà yẹn bó ṣe treat wọn it's not okay. àtọ́. kò dáa rárá. ibi tó bàjẹ́ tó ní sáìdì yẹn wà yẹn fẹ́ àwọn kan wọ́n ń pè bí BDM kó wá ṣe omi fún wọn tẹ́ bá gómi tó mu omi odò ẹ̀ dàbí omi aṣọ tó fọ̀ ni ibi tó bàjẹ́ BDM ló ń pè é. ló ṣe báyìí tó kún wùwà bó ṣe ń wùwà báyìí. ọmọ Abẹ́òkúta cup gbogbo no ṣàgbọ́n ti notice kìíní kan ní Ogun State gbogbo àwọn gómìnà ta ní tí ò ń ṣe dáadáa sáì tó bá ti wá láti sáìdì Ìjẹ̀bú sáìdì yẹn the only gómìnà ta ní láti sáìdì yẹn tó ṣe dáa ní Bísí Ọ̀nàbànjọ Gbénga Daniel was like this o tó pé òun náà ṣe rí yẹn òun náà useless by Gbénga Daniel social media ni o tó pé kò sí social media ni o and I would say Gbénga Daniel is one of the person to introduce àwọn ọmọ olórí burúkú tó máa ń pàrọ̀ káàkiri òjèrè yẹn olórí introduce ẹ̀ sí Ogun State politics òun ló máa ń dùn òun gbà yẹn táwọn òjèrè tẹ máa ń gbọ́ táwọn òjèrè máa ń ṣera wọn tó máa ń ṣàwọn èèyàn léṣe káàkiri tó máa ń ṣera gbà kẹtó ṣẹ́jú pẹ́ láyé ìgbà tiẹ̀ wọ́n òjèrè ti dàrú kẹtó ṣẹ́jú pẹ́. bóyá kó tí Jọ́sádé tó ń fight fún lélẹ́yìn náà. ẹ̀yẹ́ bí lápẹ́ yẹn kàn lọ àwọn wẹ́ẹ̀sì ẹ̀ kó lò ní bọ̀ tó ń sọ the right thing. kò sí kan tó ṣe tó constitution constitution á ní pé ó lè gúnyàn ni there is nothing that constitution that say you can't abuse anybody. If you don't want to be abused, if you don't want to be talked about, don't come for public post. As long as ẹ bá ti threaten èèyàn, ó ti tán Dapo is a public figure. ó lè má ní evidence ẹ lọ́wọ́. Jerry Dapo is a òun tí ó ti kó gbogbo evidence ẹ̀ jáde ẹgbàgbé gbà yẹn. Dapo is a public figure. So tó bá mọ̀ pé o fẹ́ kọ́ criticize ẹ, don't go into politics. Don't go into politics. Ṣé kò lọ pati ni? ṣé wọn lọ pamọ́ ṣé kò lọ pati ni. tó bá ti gbé damask òṣì burúkú tó máa ń wọ̀ yẹn agbádá damask orí burúkú tó máa ń wọ̀ kiri yẹn tó bá ti gbé wọ̀ kò síbi tí ò lè wọ̀ lọ. sọ pé ó lọ pati káàkiri ṣé kò lọ ni ìkọ́kọ́ náà pamọ́ náà òun àti má nǹkan tó máa ń daṣọ wáìtì bùrà káàkiri tó yẹ bọ́ṣí fíríjì àwọn ẹni máa rí bẹ́ẹ̀ bọ́ṣí ṣaṣọ ọbẹ̀ àwọn ní chairman. tó bá ti fi ẹni bí ti yẹ mí ò dá o bẹ́ẹ̀ ṣe kò mọ wá jẹ chairman of education bẹ́ẹ̀ fẹ́ ṣe freedom àwọn nọ́ọ̀sì very useless guy very useless I'm telling you very useless. Ìjẹ̀bú ní kankan ká Maureen Yewa àwòrán ọ̀tọ̀ àtẹ̀gbá. ta ló ń kọrin àti ẹ̀kọ́ ọ̀rẹ́ orí kọ́lá wọ̀ sí inú wa àpàrà lọ́wọ́ only star ẹ̀mí ò tara yín náà. wọ́n gbọ́rin lọ́wọ́ ni ọ̀rọ̀ orí kọ́ ló wà lẹ́yìn inú bí àwọn ẹ̀kọ́ mute ara wọn tó bá tẹ̀ fẹ́ gbórin kọ́ mute ara wọn. he said his backward that what he nothing in his own. àdàpọ̀ yẹn ló fẹ́ àti Maureen tẹ́ bá ní àwọn ọmọ tí mo sọ lọ́jọ́ yìí àwọn ẹ̀jẹ̀ jókòó sílẹ̀ ńlẹ̀ òjò kò sí ìjàmọ̀ gbogbo ẹ̀gbẹ́ kò sí roofing kò sí anything òjò jẹ́ ìrúkọ náà ọmọ ẹ̀ lórí wọ́n yẹ tìǹtì wọn kò sí tẹ́kù kò sí jẹ́ bí ó ṣe bí Dàpọ̀ ṣe wọ́n nàfẹ́ Ògùn state ọlọ́wọ́ bá lọ́jọ́ ní abájọ́ wọ́n nàfẹ́ ayé àtàwọn ọmọ ẹ̀ báyìí lọ́nà ṣe máa bá ní wọ́n nàfẹ́ alẹ́ ìgbésí ayé àtàgbésí ayé àwọn ọmọ ẹ̀ nìyẹn ìwọ tó pẹ̀rẹ̀ ní royal kìíní yẹn tó ń gbèjà Dàpọ̀ bíbà bí life Ògùn state in the last 5-6 years bí wọ́n ṣe rán nàfẹ́ ọlọ́wọ́ bá lọ́jọ́ ní abámi wọ́n nàfẹ́ àgbésí ayé ẹ̀bẹ̀ tó bá ti fara mọ́ ṣàmì ẹ̀ kó gbé mi o lè kọ̀kọ́ o lè má kọ̀kọ́ tó bá rẹ̀. ẹ bá mi bá wa táàbù ọ̀rọ̀ tí wọ́n bẹ́ yìí lọ o. àti power tap. àǹtí Maureen ẹ ti kọjá ìjẹun ó máa gbé náà o mo sọ fún yín kẹ́ power tap yìí padà wá mọ́ o because àǹtí Maureen wọ́n lè gbé lọ́sìn àti wà ní 11,500 kò jẹ́ tí ì pé 1 hour so wọn ò lè sáré gbé lọ bẹ́ẹ̀ yẹn
wọ́n ti àwọn ọmọọṣẹ́ Dàpọ̀ náà máa ṣiṣẹ́ o àwọn ọmọọṣẹ́ bàdá Dàpọ̀ máa ṣiṣẹ́ o ẹ̀bẹ̀ ni wọ́n máa report irú eléyìí tó gbẹ̀rẹ̀ ní royal prince yẹn ọmọ ọdún Dàpọ̀ ni. gbogbo ọmọ ọjà 2000 tó lò gbogbo ọmọ Ogun State o most of them ọmọ Ogun State o ọmọ olókè ni kan tó ń fèsì gist with Adéọlá ọmọ olókè ni tó ń bú Adéọlá tó ń bú bá pásítọ̀ yẹn. kò sọ́mọ Ogun State tó máa back ẹ̀ up. kò sẹ́ni kọ́kọ́ kò sọ́mọ Ogun State kọ́kọ́ tó support ẹ̀ ìpẹ́ẹ́rù tí wọ́n sábà náà support. bí mo ṣe wà yìí mo ṣe fara gbá owó nílé màmá mi nífọ̀ wọ́n fẹ́ ṣe grading ilẹ̀ àdúgbò nígbà Christmas mo ṣe fara gbá owó ń bẹ̀ àwọn owó tí ò yẹ kí ẹ máa sun. lọ sí for general hospital ẹ lè rí doctor ń bẹ̀ èkúté àtàwọn bẹ́ẹ̀dì wọn tẹ bá rí wọn gbọ́dọ̀ gbé wèrè lù wọn gbọ́dọ̀ gbé wèrè lọ hospital torí bá fọ ìwọ hospital kankan lógun state kọ́lẹ́rà lè máa gbé bọ̀ bẹ̀ o the only functioning hospital na Abẹ́òkúta is federal medical center tó jẹ́ federal government lóní you can't point to any state functioning state hospital medical ní Ogun State there is no functioning school education is zero. Brother Dapo, this allegation is too much. Why is doing it? You have to do something. Mr. Maureen, it's not allegation. It's the right thing. Nǹkan tó ṣẹlẹ̀ gangan là ń sọ. He abandoned the state. Abandonment in the state. Mo ti lọ wo pé ṣé a lè sue Mayi for dereliction of duty ni as citizen of the state. Mr. Bisi ẹ wo nǹkan tẹ́sán yìí ó right gbà ṣẹ́rí níjọ́ wo mò ń wo níbi 2 months ago mo ní láti pe àwọn àbúrò mi kan pé ẹ gbọ́ àwọn máa ń sọ pé orí adé òun sùn ta bọ̀ tí bàbá mi bá kú lẹ́nìí bá láì fẹ́ gbèdé orí adé ìlú ẹ̀ bá láì fẹ́ lọ sí ibi tó yẹ kó sùn sí because kò sọ́nà. fanadé tàbí kí ló ń jẹ mi o nígbà ní ìdílàgbà yìí Amosu ó ní tiẹ̀ lọ́wọ́ Ogun State is always competing with Lagos when it comes to internal generated revenue. Ogun State ló máa ń pèsè kọ́ last year wọ́n came out to last year ti ní àní Ọ̀yọ́ Èkìtì state ní kọ́lá lálà Ondo làwà Ọ̀ṣun làwà Ọ̀yọ́ àti ẹ̀dẹ́bí tọ́yọ̀ wà mo ní olórí mo ní I was embarrassed because gbogbo tẹ́tẹ́ gbọ́dọ̀ ọ̀rọ̀ most of our people tó kọ́lé tẹ́ bá ṣẹ́rí tẹ́ bá ní family àbí tẹ́ bá nílé ní Ifọ̀ local government maybe Ìlẹ̀pà 2 àti gbogbo side Adó-Odò yẹn they are empty. Àwọn èèyàn there is no business economic activities going on because gbogbo àwọn tó kọ́lé sáà exactly you are right you are very right. gbogbo ọtí ilé wọn pa because ọ̀nà òṣìṣẹ́ wọ́n wá lọ gba yàrá kan sí abúlé Ẹ̀gbá ìyànà pàdé alágbàdo kọ́lẹ́ntì wọ́n wá lọ lé lálẹ́ Friday. You are very right. tó wá pa àwọn èèyàn gbébẹ̀ ni àwọn gbogbo fọyín ó dàbí ghost town ni tẹ bá kọ àwọn èèyàn tó kọ́lé síbẹ̀ tí ilé wọn pa ni tó rọ́nà ò dáa so there is no business economic activity to go on láwọn àdúgbò yẹn. He turned those places to desolate land. Wọ́n wá lọ gba yàrá kan èrò landlord lógun state wọ́n lọ gba yàrá kan ní. 100% right you are 100% right. tó bá dalẹ̀ Friday ló máa lọ lé tó bá tún ti dàrọ́ Monday tó bá tún ti bọ́ sí ìgbà wọn ní lọ lé mọ́. Is it their tenant in Lagos State? Yes, of course they are. tẹ bá lọ sí ok tẹ bá fẹ́ tó bá tún dàbí wọn tí Lagos State bá bẹ̀rẹ̀ sẹ́ pé káwọn èèyàn kọ́ máa fi dá last track card register ní general hospital Ìkẹjà ibẹ̀ làṣírí máa ti tú tẹ bá lọ láàárọ̀ Monday 98% àwọn tó wà ń bẹ̀ tó wá accident tẹ̀lé máa jẹ́ sí wọn tẹ bá gbọ́ pé àgbà ẹ̀kẹ́ Ṣàngó náà ti wá Ifọ̀ náà ti wá Ifọ̀ náà ti wá Àtàn. So àwọn náà bá tí gbogbo facility Lagos State àwọn náà overrun Lagos State àwọn náà overrun Lagos Ogun State overrun Lagos. ẹ̀rí ta tó ní Joshua tó ṣẹlẹ̀ tó jẹ́ kò náà tẹ̀ ti gba ambulance wa. It's a shame. bó ṣe wà yẹn tó bá lówó bí tó bá ṣe wọn dé ṣẹ́rí tó bá ṣe ìdá mẹ́wàá nǹkan tí Lagos State ń ṣe ìdá mẹ́wàá lásán we won't complain just 10% of what Lagos State is doing we never complain yeah we won't complain so èèyàn mélòó ti gba mélòó tẹ́lí Sanwó-Olú tó ń lọ sórí Facebook this is what we did wìkìní kan òun ló ń ṣe bí àwìkìní ló ń fò káàkiri ló ń sáré kiri ló ń ṣe olúmọ̀rọ̀ òkè tí wọ́n bá ṣe iṣẹ́ good job you advertise himself you don't need any PR. bẹ́ẹ̀ ni kò sẹ́ni tó proud of Dapo ọmọkọ́mọ tẹ́ ẹ rí yẹn ó rò bó de twist kiri Àwùjalẹ̀ ó máa jẹ́ gbà ìdàpọ̀. ìkàfọ́ sọ ẹ tẹ́ bá fẹ́ dìbò ẹ lè dìbò fẹ́ Dapo wà á jẹ́ gbà ẹ̀ tó bá yìí post yẹ. ẹ lè dìbò fún PDP gan ẹ dìbò fẹ́ anybody when it comes to senatorial district in. nobody should vote vote for candidate Dapo. because ó fẹ́ sá lọ sí senate láti má lè ṣẹ̀wọ̀n ni torí tí o bá jẹ́ anything bọ̀bọ̀ ẹ̀ máa rẹ̀wọ̀n yìí. gbọ́dọ̀ vote fún wọ́n gbọ́dọ̀ investigate Dapo. tó bá vote fún tí o bá jẹ́ senator o máa rẹ̀wọ̀n yìí I'm telling you. Wọ́n ní ìtajọ kò gbé rubbish. So Ogun really affect Lagos gan. Bẹ́ẹ̀ ni because ibẹ̀ ẹlẹ́gbẹ̀ẹ́ lọ fún treatment. Wọ́n wọnú ara wọn. Aunty Yetunde, God bless you, my auntie, God bless you. Yes. Dapo Abiodun ìkànnìmá yẹn Ọlọ́run máa fìyà jẹ. Ọlọ́run máa fìyà jẹ o. Ọlọ́run Aunty Yetunde mo support gbogbo nǹkan tẹ́tí sọ mo support yín
but ẹ má bínú music ibi iṣẹ́ ni mo wà but like ní background àwọn ní àwọn bíi Colombia kọ́tọ́ ní bíi bá lẹ́gbẹ̀ẹ́ mi ẹ má bínú ẹjọ́ mo gbọ́rọ̀ Ògùn state yẹn Yewa ni mo ti wá ó ti yé yín mo ò mọ nǹkan tá a ṣe fún wọn ní Yewa yẹn mo ò mọ nǹkan UK ni mo wà mo ò mọ nǹkan tá a ṣe fún wọn ní Yewa yẹn ẹjọ́ ọba ayé Yewa jẹ́ mo ò mọ nǹkan tá a ṣe fún wọn Ìjẹ̀bú àti Ẹ̀gbá nìkan ló rù látijọ́ yìí bó tẹ fáwọn náà tó bá jọmọ láàrú kó fún wọn ní governor so because àmọ́ nǹkan tá a ṣe fún wọn ọba ayé Yewa jẹ́ ẹ jọ ẹ bá wa bá wọn sọ̀rọ̀ àti Yetunde Ìjẹ̀bú náà gan nǹkan tó ṣẹlẹ̀ Ìjẹ̀bú náà kò sí nǹkan kan Ogun State generally. Yewa wọ́n sì jọ everywhere lọ ní gbogbo kọta ṣe lálẹ́ yìí wọ́n máa ń bọ̀. aláàfẹ́ sọ̀rọ̀ ọ̀rọ̀ àti ẹni náà là ń sọ yìí ẹni tó fẹ́ dà nínú là ń sọ Dàpọ̀ ló fẹ́ dà ọ̀rọ̀ àwùjalẹ̀ rú irú àwọn Dàpọ̀ yẹn wọ́n tẹ̀ náà irú àwọn Dàpọ̀ yẹn wọ́n tẹ̀ náà who is Dapo? Bàbá ẹ̀ gan Tinubu kan ti sọ́nà Tinubu sọ pé tí tani Dapo ọkọ̀ báyé Yewa jẹ́ kò sí wọn kan ní Yewa náà. bó ṣe wà yẹn ẹ jẹ́ kí n sọ nǹkan kan ẹ̀yin ọmọ Ogun State ẹ jẹ́ kí n sọ nǹkan kan ṣé ẹ mọ̀ pé Donald Trump ó bísí pẹ̀lú Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ ó dẹ̀ ìjà pé bí mo ṣe gbọ́ ó dẹ̀ kọ́ ti fẹ́ invoke Magnitsky Act wọn ẹ jẹ́ ká petition Trump nípa Dapo. Ẹ̀yin náà mo wà yín ẹ ká ṣe mo gbọ́ èmi ẹ jẹ́ kí n sọ̀rọ̀ mi ẹ jẹ́ kí n sọ̀rọ̀ mi ní òbẹ̀rù èèyàn ó yẹ kẹ́ ti mọ̀ ní àti mo rí ẹ jẹ́ kí n sọ̀rọ̀ mi òbẹ̀rù. matter for now let's drag Dapo seriously. Anti Maureen ọ̀rọ̀ Awùjalè náà là ń sọ Dapo ẹ jẹ́ kí n sọ̀rọ̀. torí kọ́ mọ́ lè dáràn lọ́ ti ń sọ wọ́n lórúkọ ó yá ìgbọ̀nlẹ̀ bá sọ Awùjalè ló fẹ́ jáde ẹ jẹ́ kí n wá sọ̀rọ̀ ẹni sùúrù Mr. Odista ẹni sùúrù ìjẹ́ ọ̀rọ̀ Awùjalè náà Aunty Bisi ẹni sùúrù ẹ̀yin nìkan lẹ ti ń sọ̀rọ̀ látẹ̀kọ̀ ṣe rí ọ̀rọ̀ Awùjalè náà là ń sọ èèyàn kan náà èèyàn èṣù yìí náà ló fẹ́ dàgbọ́ ọ̀sẹ̀tánì yìí náà ló fẹ́ dàgbọ́ gbogbo ẹ̀rù àṣetánì yìí ọmọ Dàpọ̀ yìí ṣe rí èmi gbọ́ information pé Amẹ́ríkà ti fẹ́ wọ́n ti fẹ́ invoke Magnitsky Act wọn Magnitsky Act yẹn ó dẹ̀ mi it has to do with corruption àwọn tó bá ní àkáǹtì káàkiri àwọn olè politicians tó bá ní àkáǹtì káàkiri wọ́n á freeze gbogbo ẹ̀ ṣe ń gbọ́ wọ́n á freeze gbogbo ẹ̀ eléyìí tó bá yẹ kó refer sí ICC International Criminal Court wọ́n máa refer sí tó yẹ yín máa nísìn so mo máa urge ẹ̀yin ọmọ Ogun State ẹ petition White House President Trump in particular yìí tẹ́ wà lamẹ́ríkà ṣé ó ní star ṣe the mute náà so that because ẹ sọ̀rọ̀ ní sin so that ẹ lè bẹ̀rẹ̀ ṣeun so ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ mo gbọ́ pé Amẹ́ríkà ti fẹ́ invoke Magnitsky Act so kí ni Magnitsky Act yẹn wà fún ó wà fún corruption àwọn foreign leaders specifically fún Nàìjíríà ni o àwọn tó ní account kiri tó jí owó tó ṣe gbogbo ẹ̀ wọ́n máa freeze gbogbo ẹ̀ wọ́n máa track gbogbo ẹ̀ wọ́n á freeze ẹ̀ àwọn tó ti violate human rights tó ń tẹ̀yàn tó ṣe oríṣiríṣi Dàpọ̀ náà jẹ́ ṣe gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn so tó bá ti ṣe investigation yẹn àwọn míì wà tó máa refer especially àwọn tó ti violate rights àwọn Nigerians ó máa refer wọn sí ICC that's International Criminal Court so èmi máa hold ẹ̀yin ọmọ Ogun State nísìn because ẹni tẹ́ ní as governor yìí olórí burúkú kọ̀ọ̀lẹ́ ní as governor ṣe gbọ́ o ẹni tó bá fẹ́ screen record kẹ́ ẹ mú lọ fún Dàpọ̀ Yetunde ló ń sọ̀rọ̀ olórí burúkú ni kò sí ọkọ tí jẹ ẹranko ni ó fẹ́ da ọ̀rọ̀ Awùjalè ìlú yìí ó kò ní Dàpọ̀ wo wàá jẹ gbà ẹ̀ ṣe rí àwa competition yẹn send ẹ̀ sí White House wọ́n lè track ìwé ọmọ burúkú yìí ọmọ tẹ́ ẹ̀ pé ní governor ẹ má gbà pé ọmọ yahoo ni wọ́n wà lamẹ́ríkà tẹ́lẹ̀ so gbogbo owó tó ti jí gbogbo owó Ogun State tó ti jí everybody ń complain wọ́n á lè bá wa gbà wọn lọ́wọ́ ibikíbi tó bá fi sí wọ́n á lè gbà wọn lọ́wọ́ ẹ̀yin ọmọ Ogun State www.whitehouse.gov/contact www.whitehouse.gov/contact fún ẹni tó bá fẹ́ petition against Dàpọ̀ ní o so tẹ́ ẹ̀ bá ṣe gbogbo eléyìí tá à ń complain yẹn Òwèrè ààrẹ tún fẹ́ lọ sí Senate gbọ́dọ̀ jẹ́ kó lọ Dàpọ̀ wàá jẹ́ gbá gbogbo nǹkan tó ti ṣe lógun State ṣó ní ọmọ dọwọ́rú ni ẹ ìwọ lọ ń rúbọ olóńṣọ́ọ̀gù ìwọ wá fún ẹni tó bá ṣe ó bá ti dọ̀rọ̀ tó bá bí ẹ Dàpọ̀ impose kú yẹ wàá jẹ́ gbá yẹn sórí èmi nìkan mo lè bá yí ẹ̀jẹ̀ níbi tí mo wà UK lèmi gbé
màá fẹ́ kú ọmọ ọjọ́ tí mo ti wá sí nàìjíríà wọn bí ní fúlàní pé mo wá sí nàìjíríà gan tó o bá gbé kéèsì bàbá mi bá iye orí ẹ̀ kò ní dáa fún ẹ Yétúndé lórúkọ mi ọmọ Ìjẹ̀bú rẹ̀ mi wà ọmọ bàǹtà ni mí wọn à gbé pọ̀ ìwé jẹ́ kí fẹ́ lómi láyè kó sọ̀rọ̀. ó tẹ ṣe anything kò ṣe anything sí Ìjẹ̀bú every year kan dúdú ni kò sí náà kò sómi nothing that is why some people tó bá fẹ́ wálé wọn wálé because every year kan black ni. ibi tó yẹ àpàdé ẹ wo líǹkì yẹn ẹjọ má bínú o fún ẹ̀yin tí a bá fẹ́ competition líǹkì yẹn láti drop yìí Magnitsky Act wọ́n ti fẹ́ invoke ẹ̀ fún àwọn Nigerian politicians tó violate human rights tó jí owó tó kó gbogbo ẹ̀ wọ́n ti fẹ́ invoke ẹ̀ fún wọn ti in fact bẹ́ẹ̀ mi ṣe gbọ́ wọ́n ti bẹ̀rẹ̀ sí ní trace wọ́n ti ń track gbogbo owó tó jí tó wá kó káàkiri tó spread kiri wọ́n máa recover gbogbo ẹ̀ Dàpọ̀ ó jí owó Ògùn state wọ́n gbọ́dọ̀ recover owó Ògùn state. It's not going to be easy like for some of them. wọ́n gbọ́dọ̀ recover Dàpọ̀ nǹkan tó jí o máa pọ̀ nǹkan tó jí máa pọ̀ sórí ìwọ àti kúyẹ̀ yẹn ẹ máa jọ pọ̀ kúyẹ̀ tó fẹ́ ìpọ́sì yẹn ẹ máa jọ pọ̀ ni ẹ máa jọ pọ̀. ìkọ́ tó yà mí lẹ́nu rí pé kúyẹ̀ yẹn gan náà tí ò ṣọmọ ìdílé bá tó fẹ́ lọ́jọba owó yẹn ò yọ lókun state ó dọ́pọ̀ owó fún wọn owó yẹn ò yọ lókun state. Tinubu kọ́ rẹ̀kẹ́ ẹ máa wò allocation tó ń pè fún people yìí owó yẹn ò lè yọ billions of. kò yọ láyọ̀ state. kò yọ billions. ẹ bá mi bá tap ẹ kó mo ti fi pálí fọ̀mù lẹ̀ dáì bá pa tap tó bá ti close eye mò ń lọ sí nìyẹn o because ọ̀rọ̀ yóò yé mi mọ́ o ẹ máa wo bí tó yẹ tó wá pọ̀ Ògùn state ní infrastructure ni ìwé dẹ́tí December yẹn Èkó ní wà kàdé àwọn ọmọ yẹn flow tọ́nà òun lọ àwọn ọmọ yẹn wá ṣe day trip lọ sí lọ́wọ́ Olúmọ̀rọ̀ irú àdìrẹ́ market yẹn àwọn ọmọ yẹn flock ibẹ̀ náà á tún generate owó fún local economy but máa yìí wà short site kò tiẹ̀ ní rònú kò ní orí tó wà tọ́ ajẹgúdú kò ṣe ajẹgúdú jẹrà ni máa yí ó tiẹ̀ ṣọ̀nà yẹn tọ́nà ẹ bá free tó máa lọ látàbẹ̀ Èkó sábẹ́kúta gbà mélòó wá fi Olúmọ̀rọ̀ òdì wọn náà rí àfà òtí débẹ̀ àwọn ẹ̀dẹ̀ máa ṣe wá túra ara gbogbo àwọn àdìrẹ́ print yẹn ẹ mọ bá àwọn olóyìnbó ṣe máa tó máa rí ọjà ìtọ́rí ibi tó ti ṣe. owó tenement state tó máa generate ní àwọn state tó súnmọ́ Èkó yẹn lásán is a lot of money because you don't have kàn ṣe nǹkan báwo ni wọ́n máa fọwọ́ sáré. tó a pọ̀ tó Ògùn state yẹn irú gateway hotel tó wà ní Ṣàngó yẹn náà àwọn èèyàn máa flock inú dàtí gbogbo lọ takú silent. ó lè Dàpọ̀ Abiodun from beginning ó lè ní Dàpọ̀ Abiodun. 2 hours now. àti oníṣẹ́ ti di báyìí sí àwọn kó mo sọ fún yín Dàpọ̀ kò sí ọmọ Ògùn state kankan tó láìkì ẹ̀ ní 5 hours. Ìjẹ̀bú lèmi ti wá kò sí ọmọ Ògùn state kankan tó láìkì Dàpọ̀ Ìjẹ̀bú Ifẹ̀ lèmi ti wá olórí burúkú Dàpọ̀ kò sí anything. wọ́n ti bá yín okay good. kò sí anything Ìjẹ̀bú Ifẹ̀ lèmi ti wá kò sí anything ọmọ àlè gidi ni kò sí náà kò sómi èyí tá a ṣe bí ìbàdàn ni wọ́n ti rìkọ́ọ̀dì ẹ̀ lọ fún wọ́n máa inbox sister Maureen within the next 72 hours wọ́n máa inbox yín wọ́n á ní pé government opponent political opponent àwọn ló ń sponsor yín tó bá gbowó wá ẹ gbowó wọn ẹ̀yẹ gbowó wọn ẹ gbà á. àǹtí Maureen bọ́ bá gbowó wá ẹ gbowó wọn taxpayers money wọn máa gbàgbé. no ẹ wò pé mi ò whatever I do here, let me put it out there. Whatever I do here, I do it for humanity, not because of monetary thing. Nǹkan tí màá jẹ Ọlọ́run ti ṣe. Àǹtí Maureen kò ṣe nǹkan tá à ń sọ nìyẹn. À ń sọ ìwà Dàpọ̀ fún yín ni Àǹtí Maureen. À ń sọ ìwà Dàpọ̀ fún yín ni. Àná political opponent ló lò yín against you. Understand ìwà Dàpọ̀ là ń sọ fún yín. Ẹnu bí Nàìjíríà ṣe rí nísìn. Owó Ògùn state ló ń gbé bọ̀ fún yín. Ẹ gbà á. Àwọn ọmọ Ògùn state á sọ pé ẹ gbà lọ́wọ́ ẹ̀. Ẹ̀jẹ̀ má ṣe nǹkan tó fẹ́. Oyè yín owó wa ló ń gbé bọ̀ tó máa fi wá bẹ̀yìn Dàpọ̀ wà á jẹ gbà nǹkan tó fẹ́ tọwọ́ bọ̀. Wọ́n ní ọ̀kọ́lọ́mọ of Ogun State ni o. Tani ọ̀kọ́lọ́mọ bó? Ẹ jẹ́ ká lè ẹ fi ẹni yẹn lẹ̀. Ọ̀kọ́lọ́mọ wo ni ọmọ bá ní kò lè joyè tó bá joyè kò lè lọ sórí ìtẹ́ mọ́. Ọ̀kọ́lọ́mọ ìpẹ́rù. Ọmọ ìpẹ́rù ni ọmọ ọba ní ìpẹ́rù. Bó ṣe àwọn aráàlú ẹ̀ máa lọ́ọ̀bù ẹ̀ náà. Because wọ́n tó lè gbé airport lọ sí ìlú ẹ̀ ṣe pé that means ìlú yẹn wọ́n máa tún ìlú yẹn ṣe náà. ok tó bá sọ bẹ́ẹ̀. Àǹtí Maureen Àǹtí Maureen ambition ọjọ́ iwájú ló ní òun ló máa inherit airport yẹn. òun ló fẹ́ lẹ́yìn ìgbà tá a bá competition yẹn tán gbogbo nǹkan tó kó lógun state la Amẹ́ríkà máa gbà lọ́wọ́ ẹ̀. Òyìnbó ní airport Ìjẹ̀bú Ogun State. Àbí kò yẹ bẹ́ẹ̀ sìn Dàpọ̀ òpònú
ọ̀pọ̀ ni wọ́n máa gbé gò ranù kan ìgò lè nínú gbogbo APC gómìnà pápátá Dapo is the most useless. I'm telling you the most useless governor ní Nàìjíríà lọ́wọ́lọ́wọ́. ó náà tí mi kò jẹ́ pé ó máa campaign fún mo níjọ́ tẹ́ bá tún campaign fún Dapo ayé yóò ní dáa. sílẹ̀ campaign fún dọ́kítọ́ pé ọmọ àlè ni. ọmọ àlè ó ti lọ ń tọwọ́ bọ̀ tó tí ò yẹ kó tọwọ́ bọ̀ ṣé jẹ́ ní bá ṣìírí ẹ̀ ṣe máa tún tọ́ nìyẹn tó bá bí ẹ̀dá ìwọ àti kú yẹ̀yẹ ẹ ṣe kó tẹ́ fẹ́ ṣe. Dàpọ̀ tó bá bí ẹ̀dá ìwọ àti kú yẹ ẹ ṣe kó tẹ́ ṣe. kí ló wá kiri ó tún lọ ó fẹ́ sẹ́nitọ̀ so ibẹ̀ lẹ́fẹ̀ẹ́ kú sí. ṣé Maureen, if you get to the main center in Iperu you will feel sorry. So Iperu people are talking now. And so what did you do? Àti Maureen ó kàn lọ gbé airport táwọn èèyàn ò ní lò ó ló lọ gbé síbẹ̀ yẹn kò sẹ́ni tó máa lo airport yẹn lọ kọ́ dẹ̀. gbogbo àwọn táwọn ní Ìpẹ́rù yẹn kò sẹ́ni tó máa lọ bẹ̀. Ìjẹ̀bú abẹ́òkúta àwọn làwọn lórí platform yìí tó òótọ́ là ń sọ. àwa ọmọ Ògùn state la wà bí sọ nǹkan tẹ̀ ń gbọ́ lẹ́nu wa òótọ́ ni àwa ọlọ́mọ Ògùn state bíbá àwa alájẹ ń sọ òótọ́ ó lọ kọ́ airport tẹ́lẹ̀ kò ní lò airport tí ò sí èèyàn kankan tó máa lò. kò sọ́nà kò sí ọkàn wọ́n ọ̀dẹ̀ yẹ lọ́wọ́ o. ilẹ̀ airport yẹn olóṣèlú máa gbẹ tó bá di next 10 years sí òṣèlú kankan wá ní wọ́n fẹ́ ṣe privatize yẹ òun ló máa bí. o tó kọ́ tó dìgbà yẹn wọ́n ti sọ́dọ̀ sí ICC. Mr. Maureen ṣe bọ́kọ́ tó sálẹ̀ only Maureen if you get to main center in Iperu you will feel sorry so definitely àwọn ọmọ Iperu ló ń sọ̀rọ̀ yẹn o if you get to the main center in Iperu you will feel sorry. ìjọba Abẹ́òkúta Ìjẹ̀bú Òde go Iperu. Very small village. nígbà tó ń ṣe kí ló ń tẹ̀ protest báyìí nígbà tó ń ṣe kí ló ń tẹ̀ protest báyìí. ẹjọ́ ìmí ni bèrè o. sọ fún yàrá tó fẹ́ ṣe ni ní báwọn lọ tẹ́ mọ ẹ̀rẹ́ ẹ̀kẹ́ tó mọ nǹkan tó ń ṣẹlẹ̀ náà ṣé àwọn sọ fún yín. aṣíwájú ni wọn ó yá ọ ẹjẹ́ àsọ̀rọ̀ Àwùjalẹ̀ o aṣáájú Àwùjalẹ̀ lẹ́fẹ̀ẹ́ àbọ̀rọ̀ dà pọ̀ lẹ́fẹ̀ẹ́ sọ. àyà ìbéèrè o. ẹ jẹ́ ká gbé ọ̀rọ̀ Àwùjalẹ̀ sẹ́gbẹ̀ẹ́ náà. àyà ìbéèrè kàdá ìbéèrè. Àwùjalẹ̀ náà là ń sọ ọwọ́ wà lára Àwùjalẹ̀ because ó ti fẹ́ dọwọ́rú ọmọ burúkú tẹ̀ ń wò yẹn tó ń pè ní Dàpọ̀ ó ti fẹ́ dọwọ́rú ọ̀rọ̀ yẹn náà là ń sọ. One that is not serious ló ti kú sàkóbá ṣé gómìnà yìí ẹ̀yin èdè ẹ̀yin Dàpọ̀ ìṣẹ̀lẹ̀ ẹ lọ sọ fún ọ ẹgbẹ́ wọn tó sọ only someone that is not serious nothing good can come out from that guy. àyà ìbéèrè o kàdá ìbéèrè. useless governor. ó yẹ aṣíwájú kí ni ìbéèrè náà àwọn ẹ̀bá wọn náà tó jẹ́ lórí Ìdàpọ̀ àwọn náà máa ń sàmì ní dáṣà Àwùjalẹ̀ ní mo bá tó. àwọn ọmọ Ìpẹ́rù mo fẹ́ béèrè lọ́wọ́ ẹjọ́ ṣé Ìpẹ́rù ní Márúwá garage. ẹ̀rà pẹ́ẹ̀pù gáràjì. nígbà tí wọ́n bá ní kẹ̀kẹ́ ní pẹ́ẹ̀pù gáràjì kí ni airport lọ ṣe ń bẹ̀. èèyàn mélòó ló wà ní ẹ má bínú o èèyàn mélòó ló wà ní pẹ́ẹ́pù tí wọ́n fẹ́ wọ flight ẹ má bínú o. èyí bèèrè kan tí ò yé mi ní o. Dàpọ̀ ayé ẹ̀jẹ̀ tó bá bàjẹ́ báyìí. kò ṣe white elephant project tó bá fẹ́ kọ́ airport yẹn Abẹ́òkúta Ìṣàgámù. èmi wò pé airport should be in the capital. capital ló yẹ kí airport yìí wà kí ló dé tó ń gbé kúrò ń bẹ̀ láti wá àkọ́bí ìgbésí ìlú ẹ̀ tó máa fi rìn mẹ́fà ẹ̀. tí bá fẹ́ kọ́ ìfọ̀ǹgọ̀ ọ̀tà yẹn ni màá kọ́ sí sódà gbogbo àwọn tó tún gbé Lagos state stadium ti wà ní gbogbo àwọn tó gbé Lagos state gan tó gbé Alágbàdo Ìpájà tó bá fẹ́ lọ sí airport tó bá fẹ́ travel wọn ò ní máa lọ sí Ìkẹjà wọ́n máa pín ni. irú sọ́ọ̀bù yẹn ló yẹ kó ṣàìtẹ̀ sí sódà àwọn tó ń gbé Lagos state gan náà àwọn tó gbé Àgbàdo Kọ̀lẹ́ntì Abúlé Ẹ̀gbá wọn ò ní ṣe máa lọ sí Ìkẹjà lọ́wọ́ wá kó padà wá sẹ́yìn. ṣé mọ̀ pé gbogbo ibẹ̀ yẹn kò lè consider àwọn ọmọ tó bá máa ṣe kò lè fi àwọn ọmọ Èkó sí ọ. kí ni ọba mi lè ló máa wọ airport náà lọ́dọ̀ báyìí. ẹ bá bínú mo tún rántí ìbéèrè kan. mo láìkẹ́ only one for people to keep before this guy build a ọgbẹ́ náà bẹ̀rẹ̀ tí lè wọ̀ ńgbà tó gbé airport lọ sí ìpínlẹ̀ ẹ dúró àǹtí mọ̀ nínú akọ̀gbọ́ kó parí airport àmọ̀gbà tó bẹ̀rẹ̀ o akọ̀gbọ́ kó parí airport ni o akọ̀gbọ́ lórí burúkú ẹ̀ parí airport àmọ̀gbà tó bẹ̀rẹ̀ o kò announce ẹ̀ fún wa o ó ti mọ̀ pé a máa protest yẹ o ẹ má jẹ́ àtọ́ra wa o Dàpọ̀ ṣó announce ẹ̀ fún wa àwọn tó bá ti wá dáhùn question yẹn. ẹ jọ̀ọ́ ẹ má bínú èèyàn mélòó ló wà ní Ìpẹ́rù tó lọ ṣe cement factory mẹ́ta sí Ìpẹ́rù ilé mélòó náà ń kọ́ ń bẹ̀ anyway bóyá fún Ìpẹ́rù nìkan ni. before he move it okay wọn ní òkè mọ̀sán náà tó fẹ́ fi èsì tẹ́lẹ̀ ó wá gbé lọ sí Ìpẹ́rù. Nobody knew when he started so we can't blame people okay. wọ́n láwọn ò bọ̀. ọ̀rẹ́ òun àtọ̀rẹ́ tó ní fa ṣé tó bá ti wá níbẹ̀ nígbà yẹn tó bá ti níbẹ̀ ṣé ẹ lè petition president ìlú yín ni.
president kí ló kọ president pẹ̀lú state ọ̀nkú. ẹ pariwo president ìlú yín ṣe tí president ò bá lọ́wọ́ ń bẹ̀ airport. ó ti kọ jábá yìí ó ti kọ tán. ó ti kọ tán náà. wọ́n ní Ìpẹ́rù is closer to Wamco. ẹ̀kọ́ ìwé tó ní Wamco. èèyàn mélòó kí ló máa lọ kúrò ní Wamco lọ sí Ìpẹ́rù lọ́wọ́ flight. ẹ̀yin lẹ mọ̀ bó ṣe mọ̀ pé ìlú yín ẹ̀yin lẹ mọ̀ bó ṣe Ìpẹ́rù sí àhẹ́kùrò ní Wamco ní Ṣàgámù ayéwà náà lọ sí Ìpẹ́rù lọ́wọ́ flight. ó ti máa jáde airport yẹn gbẹ̀yìn òun ló ti máa rà gbẹ̀yìn ó mọ̀ kó tó ṣe lórí burúkú ni. màá wà lábẹ́kúta ń sìn màá fẹ́ lọ sí Àbújá. power tap o. màá kọ́kọ́ dáàbò lọ pẹ̀lú. Ìjẹ̀bú power tap Ògùn state. àti mọ̀ní kò ń ṣe every minute la máa power tap but a máa power tap ó lè ṣe bí 30 minutes bẹ́ẹ̀ yẹn torí ní ibi stage tẹ wà yìí wọn ò lè já wá 18,000. wọ́n ní ìlú yẹn pọ̀ sọ̀rọ̀ ẹ mọ̀ pé ìlú yẹn ní ìlú bàbá Ìjẹ̀bú àbí kì í ṣe ìlú yẹn ní ìlú bàbá Ìjẹ̀bú Adébùtúkẹ̀ city ni. bẹ́ẹ̀ni bàbá Ìjẹ̀bú ti wá ọmọ Ìpẹ́rù yà ọmọ Ìpẹ́rù ni bàbá Ìjẹ̀bú yà ọmọ Ìpẹ́rù ni ìbẹ̀rẹ̀ sí wa. torí rẹ́dà ó lè jẹ́ fake ó lè jẹ́ China rẹ́dà ní bọ̀dá Dapo lọ́ra sí jẹ́bọ̀ pé gbogbo kan tó bá lò fake ni tí plane bàbá oníbàbà má lọ jábọ̀. onípẹ̀rù yẹn ẹjọ́ ṣé flight wọn máa wù fún bẹ́ẹ̀ ṣé Ìdúmọ̀tà náà ti ṣe é ní àbá alábàràgó. ó mú Ògùn state kó. àti mọ̀rin ẹ mú fẹsàn kọ̀ọ̀kan ẹ má bínú ṣe rí flight kan tó bá land sí Ìpẹ́rù ó máa pa gbogbo Ìpẹ́rù rẹ ni wàláì kò ṣe kó bí àmọ̀ ṣe pé. ẹ ṣe pé fún wọn ni. Ìpẹ́rù ò ní capacity yẹn plane kan tó bá land ó máa jó ẹwọ etí gbogbo wọn máa ti ní Ìpẹ́rù. wọ́n ní even the road the front of the city house will be blocked across the àwọn èèyàn tó mọ̀ pẹ̀lú ló ń sọ̀rọ̀ wọ́n ní even the road in front of the city house is a big pothole across Christ Apostolic. wàhálà wà ní gómìnà Dàpọ̀ ó dé ìdíyín lálẹ́ yìí o àwọn tó ṣe mí kọ́ o. plane tó fẹ́ máa fly láti Ìpẹ́rù fashion jet ọ̀rẹ́ ẹ̀ lóní bọ̀bọ̀ ẹ̀ lóní Remo Star bọ̀bọ̀ ẹ̀ flight bọ̀bọ̀ ẹ̀ ní. ṣé fẹ́lú jet tó fẹ́ gbé orí gàdí sí gàdí. tó fẹ́ gbé orí bàbá ọmọbọ̀ wà ní. ó ti yé mi. ọ̀rẹ́ ẹ̀ ló ní Ìpẹ́rù lọ́rẹ́ yẹn plane yẹn ló máa gbéra láti Ìpẹ́rù so orí èmi sì máa wá fẹ́ sábẹ́kúta máa fẹ́ lọ sábùjá máa wá kọ́kọ́ gbé mọ́tò láti Abẹ́òkúta lọ sí Ìpẹ́rù gbogbo ìdí máa fi dé Ìpẹ́rù ṣé mi ò ti mú plane wọlé sórí káyà station dé Ìkẹjà jẹjẹ kì í ti ṣe kí ni kì í ti mú Murtala. Sister Bisi abọ̀pẹ́ fẹ́ lọ Àbújá ṣùgbọ́n a fẹ́ kẹ́ mọ̀ lù káàkiri ni kò sí nǹkan tó bá. but they say demand is not from Ṣàgámù no demand is from Ṣàgámù which man okay tó ṣe value serve get from Ṣàgámù. but plane yẹn ló fẹ́ máa gbéra láti Ìpẹ́rù náà olóde ní Remo Star Ṣàgámù àbí àkọ́tàmọ̀ nìyẹn ewé sì ó tiẹ̀ dáná ọmọ Ògùn state mi ò mọ̀ Ìpẹ́rù lóòótọ́ ó dá tí orí ti bá fi yẹ travel máa kọ́kọ́ gba gbogbo àwọn ìkẹ́ni Ṣàgámù máa kọ́kọ́ fi mọ̀ òlu dáadáa ká tó dé Àbújá ó dáná. tí má ti lè wọ flight láti Ìpẹ́rù dé Oǹdó mo ti wà òkè. kí ló kàn wá nínú ọ̀rọ̀ yín ẹ ṣọ́ra yín o torí kọ́ wọn bá lè dáràn náà fi sọ wọn lórúkọ Oǹdó bíi ìdúbà o kápítà tiwa airport tiwa Àkúrẹ́ ló wà kápítà ló wà wọn gbé lọ sí ìlú wedding governor. wọ́n náà tí náà ò dáa wọ́n sọ pa gómìnà tí náà àti ìràyè ti gómìnà tí náà yẹ ká. gómìnà tiwa Ògùn ṣètò lọ́nà owó tí lọ́dún pé òun náà ó ti dàgẹ̀ lórí social media lẹ́jọ́ mẹ́ta yìí. ṣé ìbò ṣé bí báyìí sí wọ́n ti rìkọ́ọ̀dù ẹ̀ lọ fún bọ̀dà Dàpọ̀ wọ́n máa wọnú bọ̀ sí ìbí kó máa gbọ́ olórí burúkú ni kó máa gbọ́ afẹ́ kó gbọ́ náà tẹ́lẹ̀ ẹni tó bá ti yẹ tẹ̀sẹ̀ báyìí ní àníkò Dàpọ̀ tó bá jọwọ́rú lọ́rọ̀ Àwùjalẹ̀ wàá fẹ́ kú ṣọdẹ́ mi specifically mo máa competition against yẹ wàláì gbogbo wọ́ọ̀lù Ògùn state tó jí wàá pọ̀ ṣọ́ mọ̀ pé kéèsì ti wà ní US against you already kò yí ẹ báyìí sí Dàpọ̀ má dọwọ́ rú o tó o bá fẹ́ ẹ jẹ́ kí n ṣàròrà jáde. ibi tí bàbá yẹn bọ́rọ̀ yẹn lọ́dọ̀ máa kọ́rọ̀ Ìjẹ̀bú ọ̀rọ̀ Àwùjalẹ̀ ọlọ́mọ yẹn kó dàbí ti Ìjẹ̀bú. ó máa ń bà nǹkan Dàpọ̀ máa ń dà nǹkan ló máa ń bà nǹkan jẹ ni mi ò rí nǹkan tó good tó ṣe f'Ògùn state. no that guy bàbá yóò ní rẹ́pọ̀ kò ní ṣúra rẹ lára lágbàdo. kò ní good record rárá. ẹ lè tọ́ka sí kọ gidi pé kọrin tí màá ṣe l'Ògùn state ni kò ní ṣúra rẹ kò lọ́wọ́ rí lára lágbàdo. that is why tó ti fẹ́ lọ sí sẹ́ẹ̀tì sẹ́ẹ̀ that is why tó ti lọ sí sẹ́ẹ̀tì because ó ti jí owó. tí o bá wọ sílẹ̀ mo ṣọ́ọ̀kì tí o bá wọ sílẹ̀ by 30th by June EFCC máa gbé. wọ́n gbọ́dọ̀ gbé Dàpọ̀ ọmọ burúkú ni wọ́n gbọ́dọ̀ gbé EFCC gbọ́dọ̀ gbé
we need to write a petition and say www.whitehouse.com/contact. ẹ mọ̀ pé kò sí ní ẹ mọ̀ pé létà ẹ mọ̀ pé àwọn àlè kan wà láàrin ìwà àtọ́jọ́ mọ́ àwọn ẹlẹ́bi. wẹ́bsáìtì yẹn wọ́n lọ́wọ́ try ẹ̀ ń sìn. àwọn àgbà òde kò ti tẹ̀lé àwọn ọmọ jẹ́ 2000. ó máa gbé fọ́ọ̀mù jáde fún yín so ẹ kàn máa fíìl fọ́ọ̀mù yẹn. so magnetic àti wọn tó ti fẹ́ ìfọ́ọ̀kì yẹn Dàpọ̀ wọ́n gbọ́dọ̀ consider Dàpọ̀ wà lára wọlé náà ó dẹ̀ ti ní criminal record l'Amẹ́ríkà. Dàpọ̀ wàá jẹ́ gbà nǹkan tó fẹ́ ṣe ó fẹ́ jọwọ́ nǹkan tí mo fi láìkì ojú ọbọ máa discard like bad habit ni because it's not even one of his ardent disciples. kò sí lára àwọn ọmọ favourite yẹn. kò sí náà àwọn disciple ẹ̀ because it's not even for that marriage of the set lórí ẹ̀yìn náà ṣe pé eléyìí tó yẹ ìwọ tá a jìyà fún because Amosu kò fẹ́ kó débẹ̀ náà Amosu we know what the shenanigans Amosu did. Amosu doesn't want to. ìkọ́ tó fà jáwọ́ nìyẹn gbà yẹn. Amosu knows him very Amosu doesn't want him kí Akílàdé ni Amosu fẹ́ kó lọ kó wáyé àti mọ̀lẹ́ka jẹ́ Akílàdé lọ jẹ́jẹ́ torí ẹ̀gọ́ ni ọba tó fẹ́ jẹ ẹ̀gọ́ torí ẹ̀ la ṣe fẹ́ kí ìdílé mọ́ ní tó àwọn ìdílé ẹ̀ náà mọ àwọn ọmọ wọn dáadáa so wọn dẹ̀ ní fọmọ tó máa dójú tì wọ́n lẹ̀. òun fẹ́ dọwọ́ rú sí ni Dàpọ̀ fẹ́ dọwọ́ rú ni Dàpọ̀ wàá jẹ́gbẹ́ tó bá dọwọ́ rú. Dàpọ̀ ọmọ pẹ̀lú yẹn wàá jẹ́gbẹ́ tó bá dọwọ́ rú Dàpọ̀ wàá jẹ́gbẹ́ ẹ̀ lọ́kọ́lẹ̀. Wo nǹkan ti yàtọ̀ ayé ìgbà kan nísìnyí wo mídíà wà káàkiri a máa tú àṣírí yín bàbá wa níyà ni a máa tú àṣírí yín síta Dàpọ̀ wà fẹ́ kú. ta ló ní fọ́tò Dàpọ̀ tẹ̀ ń sọ ẹ jẹ́ kí n wojú ẹ̀. ẹ mọ fọ́tò Dàpọ̀. màá gbé fún yín sí i ọkùnrin yẹn ló pati káàkiri kò sí pati tẹ bá ti rí bí wọn na Yorùbá celebrate bí méjì mẹ́ta àti ọba kan tó máa ń da aṣọ bora báyìí káàkiri. wọ́n ní ó ti dọwọ́ rú ọ̀rẹ́dì ẹ mọ̀ pé kinní náà wọ́n náà mú yàn bọ̀ ẹ jẹ́ àpadà sọ́dọ̀ Àwùjalẹ̀ kí n tó máa lọ. ẹ ṣáà ti tó àṣírí Dàpọ̀ tán ẹ jẹ́ àṣọ̀rọ̀ Àwùjalẹ̀ ìjọ. àti ìtọ́ àṣírí ẹ̀ dáadáa ẹ̀yin ẹ máa wòran ìjà Dàpọ̀ tó máa ṣẹ̀sí láìpẹ́. ẹ máa fún yín láyè lọ́jọ́ mi ẹ̀ ní ẹ jẹ́ àparí Àwùjalẹ̀ wa sódà ká lè lọ sùn. Ìjẹ̀bú káì ẹ ti kúrò lórí K1 ní oṣù ti Dàpọ̀. gbogbo àwọn ọmọ Ògùn state ló wà níbí báyìí eléyìí ò sọ̀rọ̀ Ìjẹ̀bú àwọn ọmọ Ògùn state ló wà níbí báyìí Oyè wà níbí báyìí Ẹ̀gbá wà níbí Ìjẹ̀bú wà níbí gbogbo aláwọ̀ níbí Àwórì wà níbí báyìí gbogbo alájọ wà níbí. ẹ bá wá sógun state ẹ máa káwọ́ mọ́ rí Dàpọ̀ ṣe anything kò ṣe anything ṣé rí ẹni tó bá ṣe dáadáa wọ́n á sọ̀rọ̀ ẹni dáadáa tó bá ṣe burúkú wọ́n á sọ̀rọ̀ ẹni tí burúkú. They say that man from UK should be the king of Ijebu Ode. No. Ìgbèlè candidate tèmi ṣe. This one is not distraction. Àti Maureen candidate yín náà nìyẹn candidate yín nìyẹn òun náà ni. Candidate kọ́ ni Dàpọ̀ o. No, candidate is not from UK, it's from the US. Ọmọọba Abímbọ́lá is not from UK o. US ní ẹ lọ ká CV ẹ dáadáa. Kíní ń kọ́ ọ̀ ẹjọ́ wọ́n ní àwọn èèyàn sí láì gbọ̀bọ́ yẹn wọ́n ní handsome guy ní gbọ̀bọ́ yẹn ẹ fún wa lọ́ba wa. asọ́mẹ́sì kan la fẹ́ jẹ asọ́mẹ́sì kò sọba tó máa jẹ tán tó máa lóun ò lè ṣe pé òun ò lè. Tamọ́rin ẹ̀yẹ káṣíwájú make submission wọn. mo ti dúró o aṣáájú yáwó àti síflọ̀ fún yín o ṣé ọba àṣẹṣe lẹ́yìn fẹ́ ni àbí ẹ support my bọ̀bọ̀. ìṣesí ní. nígbà tẹ́tí ní kí n sọ̀rọ̀ nísìnyí ẹ jẹ́ kí n sọ̀rọ̀ ìṣẹ́jú kan. ẹ kúlé gbogbo everybody. èmi ò ní ọba Jésù ò dáa mi ì dẹ̀ ní ọba Muhammad bad ṣùgbọ́n ọ̀rọ̀ yìí ó ṣe làákàyè ká tó lọ́ba Jésù dáa ẹjọ́ ṣé Bíbélì náà fẹ́ fi létẹ̀ fún àbí àgbélébù crucifixi ká tó lọ́ba Muhammad dáa ṣé Kùránì àlòkùránù ṣóun náà fẹ́ fi létẹ̀ fún ká mọ̀ tó bá di jẹ́ pálòkùránù àbágbélébù náà wá fún máa létẹ̀ fún wọn ó wà òkè tó ráwà ò rí mi ò tí ì rí ibi tí sífì máàmù tó ti lọ yan pásítọ̀ ní ṣọ́ọ̀ṣì rí mi ì dẹ̀ tí ì rí ibi tí pásítọ̀ tó ti wá yan sífì máàmù mọ́ṣáláṣí
wáyé tó wá jẹ́ wípé ó wá dórí tradition tiwa láṣẹ wá ń sọ wípé ẹ kàn máa ṣe gbádà kan ṣe gòdò kan ẹ jọ gbà tó bá ní nínú àlòkùránù ó ní ká ẹ má bò ní ìṣẹ̀ṣe ṣe ẹ má bá kristẹni ṣe àyàfi mùsùlùmí nìkan lọmọ ìyá mùsùlùmí lórí irọ́ nìyẹn lórí bígélì náà ìyẹn náà tún sọ the same thing náà kristẹni náà lọmọ ìyá kristẹni lórí irọ́ àbí ìwọ tó bá ṣe kristẹni ẹ má bínú tó bá lọ ọ̀dọ̀ ó bá ṣe kristẹni lọ́dọ̀ àwọn mùsùlùmí wà wọná ìwọ tó bá ṣe mùsùlùmí lọ́dọ̀ àwọn kristẹni náà wà wọná ìṣẹ̀ṣe yìí nìkan ni òpolówó náà ẹ jọ ṣe ń gbà tí kristẹni ẹ bá ti fi kristẹni ìjàwùjalẹ̀ ní ìṣẹ́ká kó mọ̀ pé gbogbo Ìjẹ̀bú pátápátá wọ́n fẹ́ lọ wọná lọ́dọ̀ àwọn mùsùlùmí ni àbí tó bá fi mùsùlùmí jẹ́ ká mọ̀ pé gbogbo Ìjẹ̀bú fẹ́ lọ wọná lọ́dọ̀ àwọn kristẹni àpèrè oníṣẹ̀ṣe lélẹ̀ tá à ń sọ̀rọ̀ ẹ̀ yìí ẹ jọ kí lé òde tó jẹ́ wípé gbogbo nǹkan aṣáà máa ń wá oríṣiríṣi nǹkan tá a bá fẹ́ máa fi máa bàṣẹ̀ṣe wa jẹ́ kí ló ṣẹlẹ̀ gangan. ẹ jọ ṣé ọba tó bá wọbẹ̀ kò ní jáse jẹ kò ní jẹ jíjẹ kò ní jẹ jíjẹ kò ní mu mímu kò ní sín sísín ṣé sísín yẹn ṣe psalm 35 ni àbí psalm 23 ṣé Quran 489 ni àbí Quran 920 àbí Quran 95 àbí Quran 911 ẹ jẹ́ ká wò dáadáa. As for me o gbogbo àwọn candidate yẹn pátápátá gbogbo wọn ló mọ oyè lọ́dọ̀ tèmi o gbogbo wọn ló mọ oyè. ẹ jọ sista Tina ìjà tẹ̀ ń jà nu tẹlifíṣàn yẹn ò kàn wá. Tina jẹ́ ń yọ yín ẹ̀ kúkú make contribution tẹ́lẹ̀ jẹ́ ń yọ yín straight. Go ahead. tó ṣe ń gẹ̀tì mi gbogbo wọn ló mọ oyè ṣùgbọ́n ẹ jẹ́ ká wò dáadáa ọ̀rọ̀ tradition lélẹ̀ tá à ń sọ yìí ẹ jẹ́ ká wọnú gbogbo wọn pátápátá èwo ló níṣẹ̀ṣe nínú wọn èwo la rí àmọ́. nínú àwọn mẹ́wàá tó wà jáde báyìí èwo ló níṣẹ̀ṣe nínú àwọn mẹ́wàá tó ń fún ẹ. irọ́ ẹ má jẹ́ ká ní mẹ́wàá nínú gbogbo 95 yẹn èwo ló níṣẹ̀ṣe nínú wọn tó jó níṣẹ̀ṣe pọ́nbélé tá a ti ráwọ́ ṣẹ̀ṣẹ̀ lára ẹ̀. ayé Ìjẹ̀bú Òde tẹ mọ̀ wọ́n ẹ dá wa lóhùn. tá a ti rí sáìnì ẹ̀ lára ẹ̀ tá a ti rí àwọ̀ ẹ̀ lára ẹ̀ apart from. Aunty Money yẹn ní kí n dáhùn question yẹn as far as I'm concerned information tèmi gbọ́ ni pé gbogbo nǹkan tó lùkàkú ti sign gbogbo kíni yẹn ti wà nínú dọ́kúmẹ́ǹtì tó sign pé wọ́n máa tẹ̀lé gbogbo kíni tradition. Wasiu náà wọ́n ṣe. ṣé yẹn sìn. wọ́n ní Wasiu ìdè oníṣẹ̀ṣe náà. ó dà pé ó náà wọ́n ṣe náà. No, ẹ jẹ́ kí n sọ̀rọ̀ yẹn tán Mr. Ifedun ni. So gbogbo document tó kó fún wọn tó sign gbogbo kíni yẹn ti wà ń bẹ̀ pé wọn ò ní challenge ẹni tó bá nominate then gbogbo everything tó yín àwọn ará Ìjẹ̀bú ṣe gbogbo their tradition and customs wọ́n ní gbogbo wọn lọ sign gbogbo àwọn 95 tẹ̀lé yẹn gbogbo wọn lọ sign kíni yẹn nù fọ́ọ̀mù yẹn. Sista Yetunde ẹ má bínú Rashidi Olúwo òun náà sign ni o. ṣé wọ́n gbé fún ẹni sùúrù ẹ fi àwọn ọ̀ṣun yẹn lẹ ẹ fi wọ́n dẹ̀ bọ́ ṣe ṣe tí wọ́n yàtọ̀ wọ́n gbé fọ́ọ̀mù wọn. ẹni sùúrù mo lóun náà máa sáìn ni o ṣùgbọ́n òun ló ti ń wé láwàní lórí adé ìwò yìí o. èmi ò support gbogbo eléyìí tẹ̀yìn sọ yẹn torí bọ́ ṣe ń ṣe lọ́dọ̀ wọn ó yàtọ̀ wọn ò gbé fọ́ọ̀mù fún wọn ṣé ẹ mọ̀ kọ́ wọ́n pé bọ̀bọ̀ wọn kò lè dé pè láti Canada ẹni sùúrù wọn kò lè dé pè. wáyé tó jẹ́ wípé ẹsẹ̀ fẹ́ lọ mọ́ṣáláṣí àbí ṣọ́ọ̀ṣì lọ mọ́ ba kí ló ṣẹ̀ṣẹ̀ ṣe kí ló ṣe oníṣẹ̀ṣe mìíràn náà fi jẹ pásítọ̀ àbí máàmù rí tó wá ń dọ̀rọ̀ ọlọ́ba tẹ̀ ń wá ṣọ́ọ̀ṣì àti mọ́ṣáláṣí kiri ẹ jẹ́ kí as far as I'm concerned nínú gbogbo àwọn ọmọ òye pátá tèmi rí tí mo mọ̀ pé Ìjẹ̀bú ò ní padà sí ẹsẹ̀ àárú sí Ìjẹ̀bú ò ní padà sínú mọ́tò tí wọ́n ti bọ́ọ̀lẹ̀ lánàá kò tún wá ní padà rí bó ṣe rí lánàá àbí kó wá wọ́ọ̀sì jù bẹ́ẹ̀ lọ nínú gbogbo wọn ní èṣù tá a mọ̀ lọ́jọ́ tó ti pẹ́ ó sọ ju áńgẹ́lì àti àlá àbí mú ọmọ nǹkan tó ṣẹ̀fẹ̀ gbé wá fún wa lọ ẹ jẹ́ ká jókòó ẹ jẹ́ ká wò ó Légùrù ọmọ ọba ni Légùrù Tájù Bello ọmọ ọba ni Légùrù tó jẹ tó fi pè Légùrù oyè ìdílé ìyá ẹ̀ ni ó ẹ̀ǹtáìtù sáwùjalẹ̀ ó dẹ̀ wà nínú àwọn tó fẹ́ jàwùjalẹ̀ ó dẹ̀ yìí wà nínú gbogbo wọn náà tó yìí ń lọ báyìí ó wà nínú àwọn 20 tó wà nínú 10 tó ń reduce ẹ̀ sí. yes ó wà nínú àwọn 24 ó wà nínú àwọn 24
tó jẹ́ pé nínú 90 bọ̀ kò sí lára di 5. nínú kò sí lára 5 ó wà lára 10 kò sí lára 5. nínú 95 yẹn nínú 95 àwọn 24 tí wọ́n lọ ṣe deep screening lọ́dọ̀ DSS ó wà lára wọn. Légùrù gbaṣẹ́ lọ́wọ́ ìjọba o, ìjọba ò sanwó oṣù fún o. Látìgbà tí Légùrù ti jẹ Légùrù ò náwó rárá lọ́dún lórí pé à ń ṣẹ̀ṣẹ̀ ṣe níjẹ̀bú. Légùrù ò náwó rárá lọ́dún, ó ná 35 million lọ́dọọdún ó kéré tán minimum. Ìjọba ò dẹ̀ sanwó oṣù fún. Ẹjọ́ gbogbo wọn tó wá kóra wọn jáde yìí kí ni wọ́n ṣe nípa àṣẹṣe níjẹ̀bú òde ní Akilẹ̀ Ìjẹ̀bú kan wá ṣàlàyé fún wa. This is the person tó ti wà ní abroad since 80s ló ti wà kó tó relocate lọ Nàìjíríà parata àgbà tó ti wá jẹ Légùrù náà gbogbo ayé ló ń rí tí ò bá nígbà ayé kábíyèsí Àwùjalẹ̀ Légùrù ń ṣẹ̀ṣẹ̀ ó ń ṣe ìṣẹ̀ṣe ó ń gbé gbogbo òṣẹ̀ṣe gbogbo òrìṣà pátápátá ó ń gbé lárugẹ. Òkìkí kàn dọ́dọ̀ kábíyèsí Àwùjalẹ̀ ó ní ẹ fi ilẹ̀ ẹjẹ́ ó máa ṣe nǹkan tó ń ṣe torí pé òun ló mọ̀ ẹ̀tọ́ òun ló mọ̀ nǹkan tó ń ṣe kí wọ́n fà wọn tí ò mọ̀ nǹkan tí wọ́n ṣe sílẹ̀. Ifá Ìjẹ̀bú ọwọ́ Légùrù ló wà o, Ìwòrì àwọn ká ọwọ́ Légùrù ló wà, ọdọọdún náà ń rù káàkiri o. Légùrù ṣe wọ́n ṣajé ní London Légùrù ló ń ṣe o. Légùrù wọ́n celebrate Légùrù lọ́dọọdún ní Nigeria High Commission o. Légùrù gbà wọ́ọ̀dù ìlú òyìnbó lórí ìṣẹ̀ṣe yìí náà ni. Ẹ wá jẹ́ ká wá wò ó ẹni tá a ti mọ̀ pé ó ń ṣèṣẹ̀ṣe lójú méjèèjì tó ń náwó ààrẹ tó ń náwó ààrẹ láwọn fáwọn ọmọ láwọ́ọ̀dù lọ́dọọdún tí ò tí ì sí ọba kankan tèmi rí tó fáwọn ọmọ láwọ́ọ̀dù tó ń fáwọn ọmọ láwọ́ọ̀dù lọ́dọọdún ó yẹ lè ìyá ìlàsán lórí ìjẹ tó jẹ́ Légùrù tó ń gbé tí gbogbo òjẹ̀bí mì tìtìtìtì lórí ẹ̀. Ẹjọ́ tó bá jẹ ti lé bàbá ẹ̀ ńkọ́ báwo ló ṣe máa rí. Èyí kò lè dọ́là kó wọ mọ́ṣáláṣí lọ kò dẹ̀ ní lóun fẹ́ yàwèrè wọ ṣọ́ọ̀ṣì lọ. Ẹja wò dáadáa o, èmi ò ní mọ̀ọ́ṣì tí mi fẹ́ sọ. As far as I'm concerned ni Ìjẹ̀bú ò sí ní Ísírẹ́lì Ìjẹ̀bú ò sí ní Ísírẹ́lì o, Ìjẹ̀bú ò dẹ̀ sí nílẹ̀ Lárúbáwá. Ẹja wò dáadáa o, wọn ò lè wá fi Lárúbáwá tó lẹ̀ Jẹ̀bú o. Kùránì kan náà ké sí Jẹ̀bú Ìgbómòkú táwọn Kìrìsìtẹ́nì ò fi lè wọ́bẹ̀ o, àwọn ọlọ́pàá àwọn uniform men ò fi lè wọ́bẹ̀ o. Bíbélì kan náà ké sí odò Yémúlẹ̀. Ìlú rẹ ti wá ná ìlú mi kankan ìlú mi. Légùrù Yínká Àjàkú said Aṣíwájú you are really campaigning for Légùrù. This is not campaigning. Ẹ jẹ́ ká fi làákàyè gbé. Anybody can say pé campaign ẹ ká fi làákàyè gbé. Ṣé Báíbù ni wọ́n kà sínú odò Yémúlẹ̀ tó fi jẹ́ wípé ẹ lè mú ẹja nínú odò yẹn kẹ́ ẹ ṣe kó jiná? Ṣé Báíbù ló mú ọmọ Yíbò àbí Kúránì ló mú ọmọ Yíbò tó fẹ́ gbé ère Agẹmọ ní Tòòró? Ṣé Báíbù ló mú mọ́lẹ̀ ní àbí Kúránì? Anybody can come out and sọ pé ó ń campaign fún Légùrù. Tó bá jẹ́ pé ó ń campaign fún Légùrù lórí ilẹ̀ bàbá tèmi mo lè campaign fún Légùrù tó rẹ̀ tó ń ṣẹ̀ṣẹ̀ tá à ń rí nìyẹn. Èwo ló ti ń ṣẹ̀ṣẹ̀ nínú wọn ẹ mú bọ́ta. Àwọn first Bùsẹ̀gbọ́ family. Ilẹ̀ Òṣàdé nílẹ̀ Jẹ̀bú. Ilẹ̀ Òṣàdé ní kì í ṣe ilẹ̀ Ísírẹ́lì kì í ṣe ilẹ̀ Lárúbáwá. This thing is ẹ jẹ́ ká jọ fojú wo dáadáa ẹ já wò ó. Okay, ní dárúkọ ní dárúkọ má ti jẹ́ má jẹ́ ká dárúkọ. Ìkíní ṣe kíní. Adárúkọ ńkọ́ kí ló fẹ́ ṣẹlẹ̀? Ẹ̀yin rẹ̀ ṣáà ní sùúrù yín jáde ẹ̀sìn kúrò ṣẹlẹ̀. Ẹ ní sùúrù Sister Yétúndé ẹ̀yẹn ní sùúrù. Ìkíní Kìrìsìtẹ́nì ni ó wá láti Canada ó jọba tó ń ṣe bálábúlú búlúbúlú bùlàbà. Ìkejì Mùsùlùmí ni ó wá láti Canada ó di a town hall is different from búlúbúlú bùlàbà. Ẹjọ́ kí ló wá tún kù tá tó ń wá àti ń rí sample o. And this oyè ọba ò kì í ṣe governor kì í ṣe councillor kì í ṣe honorable kì í ṣe local government chairman tó máa tán lọ́dún 4 o. Ẹ jẹ́ ká wò pé lómi tó bá wà ń bẹ lómi tó bá Jàwùjalẹ̀ náà ó máa lo 65 years kóhun náà tó gbéṣẹ̀. Ẹjọ́ báwo la yé àwọn ọmọ wa ṣe fẹ́ rí ń Jẹ̀bú? Báwo ni ilẹ̀ Ìjẹ̀bú ṣe fẹ́ rí? Báwo ló ṣe fẹ́ rí? Torí ọmọ tí ò bá mọ̀ tán nú ilé wọn tí ò lè sọ tán nú ogun mẹ́rẹ̀ẹ̀rin pálọ̀ bàbá àtìyá ẹ̀ abọ́ta alẹ́ nìkan. Aṣíwájú èèyàn kan fẹ́ béèrè question lọ́wọ́ yín. Mo wà available for anybody.
Oya Chris will wọ́n yẹ béèrè question yín o. Ṣé Christ willing? Yes ma. Ẹ kalẹ́ ma. Ẹ kalẹ́ ma, ẹ kú ètò, ẹ kú àtàárọ̀. Ẹ ṣeun ma. Gbogbo lé mo kí yín o. Question mi ò pọ̀, mo kàn fẹ́ béèrè lọ́wọ́ aṣáájú. Mo fẹ́ béèrè lọ́wọ́ yín pé ọba èyí tó yípo padà Awùjalẹ̀. Ẹ ló sà mí mọ̀ bóyá ẹ ń gbọ́ mi sà. Wọ́n gbọ́. Mo fẹ́ bi yín pé báwo ló ṣe dé throne. Ǹjẹ́ ẹ lè sọ fún wa bó ṣe dé throne? Tẹ́ bá lè sọ fún wa bí Awùjalẹ̀ ṣe dé throne. Bóyá mi bá like kẹ̀kẹ́ jẹ́ ká tiẹ̀ mọ̀ briefly bẹ́ẹ̀ ṣe rò pé Awùjalẹ̀ dé throne. Ẹ má bínú kí n tó dá yín lórí ìbéèrè tẹ́ béèrè. Ṣé mi náà lè sáré yá béèrè kan? It's not even my style anyway, mo kàn fẹ́ sáré yá béèrè yẹn ni. Ṣé mo lè sáré yá béèrè kan lọ́wọ́ yín? Ẹ yá bọ̀ tí mo rò pé ẹ kẹ́ ọkọ̀ dáhùn béèrè mi kẹ́tọ́. Ẹ má wọ́n máa dá yín lóhùn kí n lè mọ bí màá ṣe dá yín lóhùn ni. Ẹ yá. Tiyín náà ni mò ń ṣe. Ṣọ́mọ Ìjẹ̀bú ni yín? Yes o. Ọmọ Ìjẹ̀bú ni yín. Tó bá jẹ́ ojúlówó ọmọ Ìjẹ̀bú ni yín, báwo Awùjalẹ̀ ṣe dé tróònù kò yẹ kó ṣàjòjì sí yín, gbogbo Ìjẹ̀bú pátá ló mọ̀. Ṣé mọ̀ pé tọmọdé ò bá ìtàn ó lè bá àrọ́bá, mo bí yín ni ó yẹ kẹ́ ẹ lè ṣàlàyé kó tó di pé àwa náà máa sọ̀rọ̀. Mo ti ń gbádùn ọ̀rọ̀ yín lọ sà. All right, ẹ ṣé. Nígbà tí Awùjalẹ̀ bàbá wa Awùjalẹ̀ àná, nígbà tí wọ́n ní wọ́n mú ọmọ oyè kì í dìídì ṣàwọn gangan ní fámú. Ṣé ń gbọ́? Gbajúmọ̀ ọ̀mọ̀wé exposure expose ẹgbẹ́ onílágbájá ọlọ́mọ tó kàwé òun ló gbé bàbá wa Awùjalẹ̀ àná débẹ̀. Bàbá ṣe gudugudu méje wọ́n ṣe yàyà mẹ́fà ṣùgbọ́n gbogbo wa la rí. So mo lè ṣàlàyé ẹ̀ kékeré ni mo ṣe ra ṣe yẹn ní ìtọ́ ojúlówó ọmọ Ìjẹ̀bú mọ gbogbo ẹ̀ látòkè délẹ̀ tí ò yẹ kí n wọnú ẹ̀ náà mọ́ jù bẹ́ẹ̀ lọ. So tẹ́nitì bá wá ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà yẹn ó yẹ ká mọ̀ wípé ọmọ Yorùbá ni wá, ọba tó bá gbégbá oyin àmọ́ bílù ṣe ń rí o, èyí tó bá dẹ̀ gbégbá ata náà gbogbo wa ló yẹ. Bóyá mo ti fi kékeré yẹn dáhùn ìbéèrè yín. Esma, ṣé mo lè sọ̀rọ̀? Of course yes, ẹ lè béèrè question. Ẹ ṣé sà, inú mi dẹ̀ dùn pé ẹ dáhùn correctly. Sidelines kẹ́ tó dá mi lóhùn. Ṣé rí orin òṣùpá ni màá kọ́kọ́ fi bá yín sọ. Wọ́n ní ọ̀làjú ló dé ta wá gbàgbé àṣà ìdílé wa, civilization ló jẹ́ ká gbàgbé ogun tá a dáyé bá. Nǹkan tí mo fẹ́ kọ́kọ́ kẹ́ ẹ sọ lẹ kọ́kọ́ sọ yẹn. Nígbà tó mú gbajúmọ̀ Ifá ló mú, ṣùgbọ́n torí pé kò lówó, torí pé kò kàwé, kò ní personalities náà fi fún bàbá wa Awùjalẹ̀. Now ẹ wá fẹ́ kí wọ́n padà máa lọ fi Ifá mú wọn. Ó yẹ kẹ́ ẹ ti mọ̀ wípé gbogbo ilẹ̀ Yorùbá lápapọ̀ pátápátá a ti ṣe àṣìṣe tí kò yẹ ká ṣe. A ti ń gbẹ̀bí fáláre. Èmi ò gbọ́ rí nílẹ̀ Yorùbá o bí wọ́n ṣe máa ń pàtàn fún mi tó pé bó jẹ́ kápẹ́ńtà òun ni Ifá bá mú, òun lẹ máa gbádé fún, lẹ máa ló máa ṣígbà òyìn. Nílùú àtùbà látùṣẹ. Bó jẹ́ àlejò tó ń rìn wá ní Ifá mú, òun lẹ máa gbé ọ̀pá àṣẹ ìlú yẹn lé lọ́wọ́ tó máa darí ẹ̀. Ṣùgbọ́n gbà tí civilization ti já mọ́ pé a nídìí olówó lọ́ba, ẹ rí bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ ẹlẹ́kìwé àbíkílẹ̀ ló jẹ ẹni ó ṣẹ̀ṣẹ̀ ṣe 5 million 10 million. So ẹ̀yin náà sọ fún wa pé torí owó tó ń ná yẹn ò ní kí a fi gbé ọ̀pá àṣẹ yẹn fún ẹni tí wọ́n lẹ̀ ń campaign fún. Mọ́mí Kristi. So definitely ẹ̀ ní ká tó ẹni ẹ̀jọ̀ sà. Mi ní sọ̀rọ̀ púpọ̀ mo ti fẹ́. Torí àwọn tó ń ṣe screen record mi ṣe fẹ́ ní sùúrù much inside yẹn. Ẹ jọ̀ọ́ mi èmi gan ti fẹ́ bọ́lẹ̀ torí mo mọ̀ kó máa ṣe. Irọ́ mo má tó bọ́lẹ̀ ẹ padà dáhùn gbogbo bẹ̀ papọ̀ ẹ gbọ́ nǹkan tí mo sọ dáadáa. So èmi expect pé níbi tí a bára wa situation tilẹ̀ Yorùbá bára wọn, mo rò pé ẹ ká ti máa ta gìrì ká máa ta jípa tí ń sọ àwọn goals and valuable things náà nítorí pé à ń gbẹ̀bí fún aláre, nítorí pé àwa ká wà lẹ́yìn wọn gangan ní ọ̀jẹ̀lú. Àwa tí a jẹ́ aráàlú gangan ní ìkà, àwa gangan là ń ba ìlú wa jẹ́, àwa gangan lọ̀bàyé jẹ́.
àwa gangan ni à ń dá alálẹ̀ láàmú. Ìgbà wo la máa continue láti máa dá àwọn alálẹ̀ wa láàmú, la máa dá àwọn òrìṣà wa rìbárìbò. I'm sorry to say. So hold on, sir. Ẹ wá lè sọ tẹ́ fẹ́ sọ, but kò dáa ẹni tí fá bá mú ló yẹ ká máa gbádélé lórí. Ìlú máa fi túbà ló máa fi túṣe ṣe káwọn. Inú mi dùn, èmi ẹ bá gbọ́ gbogbo nǹkan tí mo sọ. Mi sọ wípé nǹkan tí Mr. Money béèrè ni pé ta lè mí believe ó lè ṣe. And ẹ má gbàgbé wípé ẹni tá à ń sọ̀rọ̀ ẹ̀ yìí ọmọ ilé ọba ni o. Ọmọ Fùsẹ̀gbù wa ni, kò kí n ṣe ọmọ Fìdípọ̀tẹ̀. Ọmọ Fùsẹ̀gbù wa ni, oyè ilé bàbá ẹ̀ ọmọ Àwùjalẹ̀ ni. Ìdílé wọn ló dẹ̀ kàn. Tí wọ́n bá wá wò pé yes, àwọn méjì tó padà kàn rí tó ṣẹ́kù nínú gbogbo wọn rí, ẹ jẹ́ ká dífá. Tó bá jẹ́ pé Légùrù tá à ń sọ yìí náà ní Fámú, kí wọ́n gbé fún Légùrù. Kán má lo political power. Ṣé ń gẹ́tì mi? Ibi tí mo sọ̀rọ̀ lọ nìyẹn torí ẹni tí ó jẹ Légùrù for 10 years plus tíjọba ò fún ní sọ́pọ́ọ̀tì kankan tó dẹ̀ ń gbé ìṣẹ̀ṣe lárugẹ both home and abroad. Ìṣẹ̀ṣe ló kàn wá lórí ọ̀rọ̀ Ọlọ́badé kì í ṣe Bible àti Kùránì o. Ẹ sà. Ẹ má tún bàbá yìí náà ṣe jẹ́ kí n interject yín lẹ́ẹ̀kan jẹ́ kí n láǹdì mà. Ó yá, ẹ má jẹ́ interject. Lórí ọ̀rọ̀ Bible àti Kùránì, lórí ọ̀rọ̀ Ọlọ́bawádé ìṣẹ̀ṣe ni. Ẹni tó jẹ oyè ilé ìyá ẹ̀ tó gbé lárugẹ tó jẹ́ pé tá a bá yọ ọwọ́ Légùrù kúrò ní Ìjẹ̀bú ní èní, gbogbo àwọn òrìṣà pátápátá ló ti sùn tán pátápátá. Àwọn èyí that shouldn't be the criteria. Náà kò pọn dandan kó jẹ́ kì í ṣe kèhún náà ni kì í ṣe criteria náà tó tọ́ ṣùgbọ́n lára. Wọ́n ní what if he's not the chosen one? Wọ́n bèrè pẹ̀lú lọ́wọ́ yín mo bá yín kà. Orin ẹ mọ̀ páwọn èèyàn máa ń gbọ́rọ̀ lábàbọ̀ ni. Tífà ò bá mú Légùrù mi ò ní kí wọ́n gbé fún. Kí lẹ wí? Mo ní pé àwọn èèyàn gẹ́tì nǹkan tẹ̀ ń try láti sọ nìyẹn pé ẹni tó torí wípé gbọ́dọ̀ bá tún mò ń sọ kí wọ́n máa lo political power. Tó bá jẹ́ wípé Légùrù gẹ́gẹ́ bó ti ṣe ń ṣe oyè ilé ìyá ẹ̀ tó ń gbéṣẹ̀ṣe lárugẹ, Tífà bá mú lórí ìdílé bàbá ẹ̀ á ṣe jù bẹ́ẹ̀ lọ níbi tó ti máa ní government power, government support. Ẹni tí ò ní government support tó ń ṣe gudugudu méje yàyà mẹ́fà látàpọ̀ ara ẹ̀ lójú ayé ọba wa àná, tọ́ba wa àná gan tún kàn sàdánkátà sí pé ẹ fi ilẹ̀ ó mọ nǹkan tó ń ṣe ẹ fi ilẹ̀ ẹjọ́ máa ṣiṣẹ́ ẹ lọ. Àwọn tá a dẹ̀ rí tí wọ́n ń bọ̀ ta ní ìsìn láti mọ́ṣáláṣí àti church we have not even seen them before nígbà ayé ọba wa àná. Ẹjọ́ ṣé tí Fábá mú Légùrù ẹ worú ẹni tí ẹ ní wọn kú Dàpọ̀ fẹ́ lọ mú wáyé number 1 bóyá ọmọlé ọba ni èmi ò mọ̀. Kò ń ṣe ọmọlé ọba, ọmọ bàbá kápítà. Kì í ṣe ọmọ Fùsẹ̀gbù wa. Ẹjọ́ tó bá jẹ́ pé Légùrù ní Fámú tó bá lọ gbé fún. Ẹ̀sìn ní bọ̀dá mi Wasiu ò lè jẹ́ tí tó bá jẹ́ the same thing ni. Exactly. Ẹjọ́ tó bá wá jẹ́ wípé Légùrù ní Fámú tí wọ́n lọ gbé fẹ́ni tí ò entitled sí, ṣé kì í ṣe ọkọ̀ tá a ti bọ́ọ̀lẹ̀ òun la tún fẹ́ padà wọ̀ tó máa le jù bẹ́ẹ̀ lọ. Ṣé tí ẹ rí Ifá tó bá máa ṣe dúró ṣe rí aṣíwájú ẹ jẹ́ kí n ràn yín lọ́wọ́ bẹ́ẹ̀ ṣé rí Ifá tó bá máa ṣiṣẹ́ ó máa ṣiṣẹ́ within the confine of the law. Ifá náà máa recognize pé ó ti ní àwọn family tó ń jọba, so tí Ifá náà bá máa mú yàn within line family tó ń jọba yẹn ló máa mú. Ẹ understand? Ifá ò ní lọ mú àjèjì. Mr. Bisi ẹ mú tara yín. Because a gbọ́dọ̀ tẹ̀lé rules ti wà lẹ̀, so within àwọn tó bá mú lẹ̀ yẹn náà ní Ifá máa mú láàrin family tó ń jọba yẹn. Kò ṣe pé ká lọ mú ọmọ Èkìtì kó wá sọ pé nítorí pé kọ́ ọmọ Èkìtì kó wá jọba léjẹ̀bú lórí àbí kọ́ lọ mú ọmọ Haúsá kó wá jọba lé wa lórí. Who does that? Kò sẹ́ni tó ń ṣe bẹ́ẹ̀ yẹn náà. Arẹ́gbẹ́ ló fọba Ìwó jẹ, òun lẹ fi ń rí Láwàní lórí adé, Tẹ́mí àfiwà lórí ìjókòó lórí àga ọba. Ẹ má sọ̀rọ̀ yẹn bí, ẹ má sọ̀rọ̀ yẹn bí. Kò ní jọ mí lójú. It's a prince from the royal family, isn't it? Aṣíwájú ẹjọ́ sà ṣé mo lè sọ̀rọ̀ báyìí? Ẹ nìṣó ńlẹ̀ o. Ṣé kinní kan ni mo fẹ́ kí ẹ mọ̀? Èmi bí mo ṣe wà yìí, ọmọ ọba ni ilé ọba ni mo ti jáde. Tóbìnrin bá ń jọba níran mi, ọba tọ́ sí mi.
wọ́n yẹ kán fèmí ọba kẹ́mi lọ́ba ṣùgbọ́n ẹ jẹ́ ń sọ kinní kan fún yín ní patron ṣe rí keeping on saying mọ́ṣáláṣí kọ́ ilé kéwú kọ́ chọ́ọ̀chì kọ́ ìṣẹ̀ṣe náà pe àwọn mọ́ṣáláṣí àti ṣọ́ọ̀ṣì sí ọba ẹ̀yin lẹ̀ ń pè wọ́n ẹgbà tí mo fẹ́ gòkè báyìí nísìnyí mi gbé ọmọ ọba Adékẹ́mi wọlé mo gbé Chris Williams wọlé téèyàn bá kí mi tó bá ní kádé pẹ́ lórí mo lè má dá lóhùn àmọ́ tó bá ní àlàáfíà fonílé yìí o mo lè ní àlàáfíà fẹ́ni tó ń bọ̀ mo wọnú ilé mi sọ pé sàlámà lẹ́kùn mi ìdẹ̀gbérí sí wọlé tẹ́ ẹ bá sàlámà lẹ́kùn mo lè má dá yín lóhùn the issue on the ground ló yẹ kẹ́ jẹ́ ká máa takù àwa aráàlú èmi sì ń sọ fún yín pé kò yẹ ká ní favourite lórí ọmọ òye Ifá ti mọ̀dílé tó ń jọba bí Yèyé Yétúndé kún ìṣe sọ Ifá ti mọ ẹni tó kàn Ifá máa mọ ẹni tó máa kàn tó máa tùbà tó máa tùṣẹ́ Ifá kì í mú èèyàn kan Ifá máa mú bí èèyàn mẹ́rin wọ́n á tún wá kó mẹ́rẹ̀ẹ̀rin jọ wọ́n á tún wá wò pé odù ta ló kún jù wọ́n á tún wá mú odù bóyá odù méjì tún dọ́gba wọ́n á tún kó odù méjì yẹn sílẹ̀ wọ́n á tún wá tú odù yẹn dà tódù yẹn bá tún dọ́gba wọ́n á wá béèrè pé agbó atọ́ èyí tó bá jẹ́ agbó atọ́ ni wọ́n máa mú aṣáájú ọmọọba ni mí ẹ jẹ́ n sọ kinní kan fún yín nínú ilé tí wọ́n ti máa yan ọmọ oyè kò kí ń ṣe inú ilé kan kò kí ń ṣe mẹ́ta kò kí ń ṣe mẹ́rin ó depend bí àwọn ọmọ oyè ṣe wà ní gbogbo ìlú yẹn kiri now a ti wá sọ oyè right tó yẹ ká máa jà fún àti ẹ̀ kì í jà fún mọ́ ó máa ń jẹ́ kó rí fọ́ mi bóyá tó yí pé mo jẹ́ orí adé kí ló kan àwa pẹ̀lú favourite wa lórí oyè tàbí ẹni tó bá máa débẹ̀ tìlú àtúbà tàtúṣẹ́ tẹ́kù á ké bí eku tẹ́yẹ á ké bí ẹyẹ tí aláboyún tá a sọ̀ láyọ̀ tí gbogbo ọ̀lẹ̀lẹ̀ á fọhùn kí ló kàn wá ká fi ibi ká fi pé ire ni ká má fòlòlò fọhùn nínú ilé ààfin ọba nítorí yẹ kó ká máa dákù nìyẹn ó yẹ ká máa gbára wa lọ́wọ́ àwọn ìjọba wa pé ẹ má yan oyè ọmọ oyè fún wa ẹ jẹ́ ká tẹ̀lé ìṣẹ̀ṣe I can bet it with you on this night pé tí gọ́ọ̀mẹ̀ntì bá sọ pé lágbájá ló máa wọbẹ̀ kódà kí ìdájọ́ ní K1 kí wọ́n máa jubilate ju bẹ́ẹ̀ yẹn lọ tí gọ́ọ̀mẹ̀ntì bá tún wá ní K1 ló ń lọ kí gbogbo wa fẹ́ fọmọ orí odó fọ́lẹ̀ bàbá máa lọ kó jẹ́ pé ní tẹ́yìn ń jà fún yẹn ni gọ́ọ̀mẹ̀ntì fà sókè láòdà ó máa lọ l'Ógbómọ̀ṣọ́ ta ló yàn Olúwo tẹ̀ ń sọ ta ló yàn Ọ̀yọ́ tẹ̀ ń sọ láláàfin ẹ̀mélòó ni wọ́n dífá Aláàfin tí èèyàn bá rí na ẹni tó tọ́ lóyè kò kì í ṣẹ̀sín lórí oyè ẹ dàgbà. kẹ́rí ẹni tí ò tọ́ lóye oríṣiríṣi ló máa ń ṣẹlẹ̀ ẹ má tiẹ̀ gbé mi wọnú lé padà lálẹ́ yìí. God bless you my sister. ó yẹ ká máa sọ ká máa bẹ lọ́run ní kọ̀kọ̀ pé Ọlọ́run gbogbo àṣìṣe wa ẹ̀yin alálẹ̀ ẹ bá wa parẹ́ ẹ jẹ́ kí Ifá wa máa fọ́rẹ́ ẹ jẹ́ ká máa gbénú Ọláṣọlá ẹ jẹ́ kí orí ilẹ̀ wa kó gbè wá ẹ jẹ́ ká máa tàtẹ̀pẹ́ ìjọba gbàgbára lọ́wọ́ wa síbẹ̀síbẹ̀ a dẹ̀ tún sọ fún wọn pé wọ́n ṣe dáadáa a tún sọ pé wọ́n ta ráìtì wa síbi tó dáa Yorùbá là ń sọ àti bà àṣà wa jẹ́ ṣé èèyàn kan lè lọ bá kún ìtí ó ìkànkó ní kó máa bọ̀ ní ẹ̀yin ọkùnrin lẹ́ ń sọ̀rọ̀ oyè báyìí oyè tó yẹ pé tí wọ́n bá mú yín ẹ jẹ́ sọ sítórì kékeré fún yín bàbá dáàdì mi ló yẹ kó kọ́kọ́ jọba nígbà tí wọ́n mú wọn wọ inú ìgbàlẹ̀ tí wọ́n ní kí bàbá kí wọ́n gbégbá wọ́n ṣìgbá gbé wọ́n tún wá ní kí wọ́n pa obì bàbá pa obì wọn ò lọ́jọ́ méje nípè bíi wọn ò lọ́jọ́ méje nípè bíi wọ́n mú wọn gbẹ̀yìn ìlú wọ́n lọ gbé wọn pamọ́ sílùú òdìkejì wọ́n tún wá dí ifá ó wá já sí pé ilé àbúrò ní ìmọ̀mọ́ ẹfẹ́ sí ọba àjẹta ni wọ́n ti tún rọ́ọ̀mù oyè wọ́n tún mú bàbá yẹn ifá tún sọ fún wọn pé ọdún 4 péré ló máa lò lórí àpèrè
ìpè láàrin ọdún 4 tó bá wá lò lórí àpèrè gbogbo nǹkan máa lọ nírọ̀wọ́ nírọ̀sẹ̀ ṣùgbọ́n kò sí ogun atọ́ ń bẹ̀ wọ́n ní ẹ jẹ́ ká fi síná ká wá máa wẹ́ni tó máa jọ ẹ lẹ́yìn ọdún 4 tó bá tún wá mọ ojú Olódùmarè tó mọ ojú òrìṣà lè gbé níjà nítòótọ́ bàbá yẹn lò 14 years lẹ́yìn 14 years náà tún wá dífá ló tún wá kan àbúrò bàbá mi nínú ilé wa again táwọn bàbá mi gan ti sọ̀rọ̀ ètínú pé kó lè kàn wá mọ́ torí pé ìgbà tí wọ́n ṣí ń gbà yẹn kò ń ṣe ìgbà tó yẹ ká ṣí ṣùgbọ́n wọ́n kan tí wọ́n wọnú pèbí ìgbà tó yẹ kó gbé ló gbé ìyẹn tó yẹ kó ṣe ló ṣe. Glory be to God is 26 years on throne now. Ìlú yẹn dẹ̀ ṣí ń tìbà ó ń túṣẹ́ àti bà gbogbo ẹ̀jẹ̀ ẹ wo ẹ má jẹ́ kí ẹ wò so uncle ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ ká máa sọ ní public báyìí pé tí wọ́n bá mú kinní ẹni tó lówó ibi tí ẹ lọ ló jẹ́ kó dàbí pé atakò yín o. no because ẹ try láti sọ pé olówó ó ń ṣẹ̀ṣẹ̀ ṣe ó gbé ẹrù ó gbé pọ̀n tó bá ní tó ṣẹ̀ṣẹ̀ ṣe tó gbé ẹrù tó gbé pọ̀n tí adániwáyé òrìṣà ò bá sọ pé orí tí ó dá déédéé ni kò ní dé. Madam Christ jàre tẹ bá gbọ́ nǹkan tí mo sọ dáadáa tí ẹ bá gbọ́ dáadáa mi ò sọ fún yín wípé nínú àlàyé tí mo ṣe nínú gbogbo àwọn tí orúkọ wọn ń lọ nígbà tó jẹ́ wípé gómìnà fẹ́ lu ọwọ́ agbára ẹ ti understand mo ń mú example wá mo dẹ̀ ń make analysis lórí ẹ̀ tó dẹ̀ wà well stated and clear ní wípé kò kí ń ṣe oyè mọ́ṣáláṣí kò dẹ̀ kí ń ṣe ti ṣọ́ọ̀ṣì even if at all cost tó bá wò pé yes ọwọ́ agbára náà ló fẹ́ lò then it should be to the oníṣẹ̀ṣe not to the church or to the mosque. tó bá jẹ́ pé kí wọ́n á gbé gbá tó bá jẹ́ pé kí wọ́n á gbé fájọlẹ̀ kí wọ́n fi fa wà ẹni tí ó bá kàn òun ni kí wọ́n gbé fún gbogbo wa la wà nílé ayé kò dẹ̀ sí ọmọ tó dẹ̀ kéde jù nù wa nísìnyí ọmọ 20 years ni ìyẹn náà ìdẹ́sẹ̀ ọmọ kékeré mọ́ ó mọ̀ tún yàtọ̀ sósì òun náà lè pàtàn kéékèèké kan ẹ jọ̀ọ́ gbogbo wa la mọ̀ ẹni tí gbogbo wa la mọ̀ ẹni tá wọ́n fọwọ́ agbára mú sóyè tó dórí àgàtọ́ tó ń ṣẹ̀sìn gbogbo alamọ ẹni tí wọ́n fọwọ́ agbára mú síbẹ̀ tó dórí àgàtọ́ tó ń ṣẹlẹ́yà káàkiri. tí ó bọ̀wọ̀ fún ọmọdé tí ó bọ̀wọ̀ fún àgbà. Àjàlọ́run nìyẹn níjẹ̀bú Ifẹ̀. bẹ́ẹ̀ ni jàre ọba mi ni o. gbogbo àtọ́ sí kábíyèsí mi wọn kọ bàbá yẹn lábùkù rí. wàláì. Kàsálí Móyè Gẹ̀sọ̀ nìyẹn ní tèlé gbogbo àtọ́ fún kábíyèsí mi wọn aṣọ wọn ò fàyàrí. bẹ́ẹ̀ ni. bàbá adìyẹ àgọ́ nìyẹn ní àgọ́ òwòye. bẹ́ẹ̀ ni. látọdún tí wọ́n ti wà ń bẹ̀ wọn kàbùkù rí. ṣé yìí máa lọ àbí ń dúró. aṣáájú. ẹ ní sùúrù mà. èmi náà ti fẹ́ lọ ni mo wá fẹ́ sọ ẹ ní sùúrù mà ẹ ní sùúrù. so tí mo bá wá sọ bẹ́ẹ̀ yẹn ẹ má fetí kọ̀rọ̀ campaign kan lélẹ́yìí tó bá jẹ́ pé kán wá ní mo wá campaign lórí ìṣẹ̀ṣe ó tẹ́ mi lọ́rùn ju pé kó bọ́ sí ṣọ́ọ̀ṣì àti mọ́ṣáláṣí lọ. ẹ gbọ́ mo gbé nǹkan tí mo fẹ́ bí yín gan nìyẹn ṣé ẹ gbàgbọ́ pé a lè fi Ifá janlẹ̀ tí Ifá dẹ̀ máa mú ọmọ òye ṣe gbàgbọ́. èmi tẹ́ ń bá sọ̀rọ̀ oníṣẹ̀ṣe ni mi torí pé ẹ̀mọ́ mi ni. mo bí yín náà ni mo ní ṣe tí mi ò bá kí ń ṣe oníṣẹ̀ṣe sẹ́ màá ní kán lọ mú wá láti inú ṣọ́ọ̀ṣì nàbí inú mọ́ṣáláṣí. ẹ̀sà mo ní ṣe gbàgbọ́ ẹ tún béèrè nǹkan tí mo mọ̀ lọ́wọ́ mi ni. wọ́n lè fi Ifá janlẹ̀ tó dẹ̀ máa mọ́ ọmọ òye ó ní reason tí mo fi bí yín pé ṣe gbàgbọ́. kò sí bí wọ́n ṣe lè máa Ifá janlẹ̀ tí ò ní mọ́ ọmọ òye àní nǹkan tí mo mọ̀ lẹ́ ń béèrè oníṣẹ̀ṣe lè ń béèrè lọ́wọ́ ẹ̀ gàbádáyà kọ̀ǹfàmà ni. kò lè mú kí ni ìdí. ọ̀nkú mi ìdí ni pé ẹni tí ó fi Ifá janlẹ̀ gan ti kúrò lórí àpèrè òtítọ́ àfi tí mo bá ti lọ gbé fún nínú ilé òun ní kò ní Ifá fọ́rẹ́ fún àwọn tí wọ́n ti wá sọ fún pé Ifá fọ́rẹ́ Ifá náà lẹ́sọ̀ fún wa kó mu Ifá kọ́ ni òun abọ́ rẹ̀ tẹ́ ẹ lò àti babaláwo yín ló tutùkùtù Ifá kọ́ ni òun mú Ifá tó yẹ lóye abọ́ rẹ̀ yín ló tutùkùtù Ifá kọ́ ni òun mú ẹni tó yẹ lóye
ẹni tẹ́ ẹ ní kó dífá lèèyàn bí. ó dàbí kéèsì owó adé ni tó sọ pé ifá ló mu tó dẹ̀ di ó ń ṣẹ̀sì kiri lẹ́nìí so a ti mọ̀ pé ẹni tó sọ pé ifá mu yẹn gan bóyá òun gan ló dọwọ́. exactly. ọba politician nìyẹn. ó dọwọ́ rú wọ́n ti fún bàbá yẹn ní nǹkan. tí thank you my sister bọ̀ ṣé wọ́n gbàgbà ẹ pé fá ló mú àbí wọn gbà. tèmi irọ́ ọlọ́pàá fáwọn ọmọ ọdún náà. sísá Ayétúndé ẹni sùúrù sísá. àwọn ọmọ ìlú ò sí ní position láti mú ọba. sísá Ayétúndé ẹni sùúrù ẹjọ́ tí ifá bá fọre tóbi gẹ́gẹ́ bíi babaláwo àbí abọrẹ̀ tí mo yí nǹkan tí fa sọ kọ́ ṣé fá ni ò fọre ni àbẹ́mi lè yàn burúkú. ẹni yẹn ni èèyàn burúkú kò sí. ifá kò sí ìgbà tí wọ́n gbé fájọlẹ̀ láyé tí fá ò fọre ẹni tó fẹ́ kí fá ni òun ni kẹ́tù òun dì dáadáa pé yàn burúkú ni torí ọ̀pọ̀lọpọ̀ wọn ló ń dalẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn ló sáré torí nǹkan tó fẹ́ kìbọnú kálukú wọn náà ló fẹ́ gbé SUV àwọn awo òtítọ́ yìí wà ní ayé wọn tí ì tán àwọn èèyàn gidi tó jẹ́ awo ore wọ́n yìí wà ń taṣẹ́ pé nǹkan tí Ifá bá sọ fún yín náà máa sọ kí ló tó yẹ pé bíi pé onífàyàn onísàn kan tó dáa òun ni à ń tẹ̀lé ṣùgbọ́n tó bá yẹ pé pásítọ̀ ló wádìí tó bá pọ́ǹtì pé lágbájá dẹ̀ máa níyàtọ̀ òun ló ti sọ ọlọ́run wo ló fún ni ọlọ́run wo ló fún ni. owó adé is a typical example so kọ́lọ̀ ń kọ̀ ṣàánú wa ni rí bàbá yẹn sìn ó ti gbójú pamọ́ nísìn ṣe bó ní bàbá ní ifá ló mu bàbá yẹn ò lè sọ̀rọ̀ mọ́ báyìí o kọ́lọ̀ ń ṣàánú wa ni o èèyàn kan ló gbẹ̀bọ̀dé bẹ́ẹ̀ yẹ o. everybody ẹni sùúrù sísá Ayétúndé ẹ jẹ́ ká take for instance pé ifá mú ẹgbọ́n kan tí sísí sọ sísá bísí ẹni sùúrù wọn kú ẹni sùúrù ẹgbọ́n kan tí sísá yìí sọ ọwọ́ adé ẹ jẹ́ ká gbà pé lóòótọ́ ifá mú bàbá yẹn ṣe nǹkan tó yẹ kí wọ́n ṣe. mọ́mí bá dé jọ ẹjọ́ ẹjẹ́ mọ́lẹ̀ ẹlẹgbẹ́ lómi. tó bá lọ gbé gba àtàǹkọ́ tí ò gbé gba. everybody thanks for your gift I really appreciate it. thank you ma thank you sister Christ million. There be no be state house. The state house nothing full now. He didn't go to Pele. Ìtọ́ máa ń wọlé yẹn. He didn't go. They say na state house dey give am. Bẹ́ẹ̀mi ṣe gbọ́ wọ́n ní ajá tó gbélé tó fẹ́ lò ní Pele wọ́n ló kú. Secret Bẹ́ẹ̀mi gbọ́ nìyẹn. Tó ní ajá yẹn kú kó tó di kó ṣe kíní kó tó di kó débẹ̀. Everybody knows. Only ajá tó fẹ́ lò tó fẹ́ bẹ́ẹ̀. Wọ́n ní kò wọ̀ Pele. Wọ́n ní kò wọ̀ ọ́n ajá yẹn kú. Ẹgbọ́n nǹkan tí sísà yẹn sọ. Wọ́n ní bàbá àwọn bóyá bàbá ẹ jẹ́ ká ní bàbá àwọn. Wọ́n ní bàbá yẹn ò gbé gbá oyin igba ata ni wọ́n gbé. Ẹjọ́ kí ló fún wa lápẹẹrẹ pé kì í ṣe gbá gúgúrú oníyọ̀ náà ni Aláàfin gbé mo kàn fi sọ̀rọ̀ ní o. He never carry any ìgbà kọ̀ọ̀kan sẹ́ they say na the governor go pick am and this woman tó fẹ́ jẹ tó yẹ kó jẹ Mọ̀súrà sí ẹ̀ gẹ́ẹ̀tì mi nǹkan tí mo sọ ẹ̀ gẹ́ẹ̀tì nǹkan tí mo sọ ẹ̀yin tẹ̀sẹ̀ wọlé ẹ̀ múùtù ẹjọ́ nǹkan tí mo sọ ni pé ẹgbọ́n nǹkan tó ṣẹlẹ̀ ní ọ̀dọ̀ wọn sísítà yẹn bàbá wọn gbé gbá ata instead gbá oyin. wọ́n ní kọ́ gbé gbá tí ò yẹ kó gbé wọn sọ pé gbá ata náà nìyẹn wọn ò dẹ̀ wulẹ̀ fi síbẹ̀ pé yes ìlú ò ní rọgbọ wọ́n dẹ̀ gbé ìlú mú bàbá yẹn jáde ẹjọ́ tó bá jẹ́ the same thing náà ló ṣẹlẹ̀ ní ìsìn kan tí wọ́n dẹ̀ ṣe ń jí gbá ata pé gbá oyin ló gbé tá a dẹ̀ ti ń rata nígbà. ẹni tó ti ń gbé gbá ata yìí ata ló máa pa àwọn aráàlú ẹ̀ pa nìyẹn. Exactly. Bàbá yẹn ò wọ̀ pé bí o bàbá tó ń pè ní òwò adé yẹn gbàgbé o èmi wọ́n download ẹ̀ lémi lọ́wọ́ o in fact wọ́n lọ tún gbájáde bí ajá tó yẹ kó lò before dem ló kú. all the state house gan náà ti ṣe coronation. wọ́n ní ajá kú before dem so ìyẹn signal fún wọn pé this is not the right person ṣùgbọ́n they still want to help. ẹlẹ́mi kúkúrú lájà yẹn ni. appointee kì í yìí ni so appointee ni. wọ́n ní woman Monsurat yẹn àti gómìnà ló lọ mú wá láti Canada wọ́n ní ni o. náà yẹ kó jẹ speaker house of rep láyé gbà yẹn láyé Tabua. ọmọ Ọ̀yọ́ yẹn kọ́ lẹ̀ ń sọ yẹn dédé ọmọ Ọ̀yọ́ yẹn. wọ́n lọ mọ bó ṣe débẹ̀ wọ́n ní ni o. wọ́n lọ impose ẹ̀ fẹ́mi ṣe gbọ́ wọ́n lọ impose ẹ̀ ni. tí àwọn olóṣèlú wa táwọn aráàlú tá a bá fi gbé ta tá a fòlòlò fọ́hùn. kí bá dẹ̀ mo ṣe máa ń ṣàkó àsọmọ Ògùn state. káwọn olóṣèlú má lọ máa mú mùkúmù lé wa lọ́wọ́ kọ́ máa ṣe aṣíwájú ṣẹ́rí ifá gan tẹ́ ẹ̀ sọ yìí ifá recognize pé òfin ti wà nílẹ̀ tó bá jẹ́ fagidi ni o ó máa recognize pé òfin ti wà nílẹ̀ ó máa recognize pé family yìí ló kàn ó máa rí gbogbo kinní yẹn òun wá lọ within that family wọ́n wá mú ẹni tó yẹ kọ́ mú ṣóyè yín báyìí nísìn tó bá ṣe pé ifá tó ṣe pé ó sòótọ́ tí òun ṣe ifá tó ń gbẹ̀bọ̀dì ó ṣe wá rí gbogbo ẹ̀ nìyẹn. Sista Ayétúndé kò sí ifá tó ń ṣìnà láyé alábọ̀ rẹ̀ babaláwo yẹn ni kẹ́ ẹ mú léyàn ọbí àwọn yẹn lèyàn bí àwọn èèyàn bí nìyẹn kò sígbà tí fá ò fọ́rẹ́ ẹni tó fẹ́ túfá fún yín ni kẹ́ ẹ mú dáadáa. kọjá má gbàgbé Dàpọ̀ má gbàgbé pọ́n ní tó bá gbé ẹni tí ò yẹ kó gbé síbi bẹ̀ wọ́n dẹ́ni yẹn kò nílò ju 3 years lọ tó máa pẹ́ mẹ́
ẹjọ́ nígbà tí ò kì í ṣe fámìlì tiẹ̀ ṣé lè tiwọn náà ti ní short one ni. Dàpọ̀ mo tún sọ má gbàgbé ẹni yẹn ò ní ju 3 years ẹni yẹn máa pẹ́ mẹ́ lọ. wọ́n tẹ̀lé máa kú pọ̀ ni sí ohun tó fẹ́ lọ fẹ́ gbà bùkún kọ́. I don't know what. àlọ́ fẹ́ lọ as retirement plan ṣebí wèrè former chairman Ṣómólú local government ni. greediness. tó bá ti lọ mú mi kú retirement plan ló fẹ́ lọ ṣọ̀tẹ̀ ọmọ bàbá shoemaker níjẹ̀bú òde. ṣọ̀tẹ̀ wà náà ṣebí ṣọ̀tẹ̀ wà náà tó short list. sorry kúyẹ̀ jàre kúyẹ̀ ní sáré ó sápá ṣọmọ Ìjẹ̀bú-Òde ni ṣọmọ Ìjẹ̀bú-Òde. ọmọ Ìjẹ̀bú-Òde ni kúyẹ̀ fúnra ẹ̀. ọmọ Ìjẹ̀bú-Òde ni kúyẹ̀ fúnra ẹ̀. ṣọ́dẹ̀ wà ní royal house wá láti family. àníkò relate àníkò tiẹ̀ tán mọ́ ẹbí ọba sẹ́ ẹ̀gbọ́n gbogbo kan sọ ni. akọ̀ ń sọ̀rọ̀ táwọn ọmọ Ìjẹ̀bú bá gbà family tí kìíní ẹ̀kọ́ lè sún wọn lọ kóòtù náà. sista bisi ẹgbọ́n ilé akọ̀ ń sọ̀rọ̀ Àwùjalẹ̀ fújì báyìí ni nígbà táwọn Àwùjalẹ̀ fújì náà ti ń rí green light wípé àwọn tí ò kì í ṣọmọ inú ilé yẹn náà wọ́n wà ń bẹ̀ táwọn náà ń fi gagbága tí wọ́n ti fẹ́ mọ àwọn tí ò ń ṣe inú ilé ó yà Àwùjalẹ̀ fújì náà kíkọ láti máa lọ kóòtù náà. ẹ fa Àwùjalẹ̀ fújì fi yẹn lẹ. no ẹ gẹ́tì kan tí mò ń sọ Àwùjalẹ̀ fújì náà rí pé tí ò yẹ tí ò kì í ṣọmọ inú ilé yẹn lọ́ fẹ́ lò òun náà kíkọ láti máa lọ kóòtù. ṣẹ́rí kìíní yìí ọlọ́ba ẹ̀kọ́ dàbí kéèsì bá dàbí ti Ìjẹ̀bú-Òde tó jẹ́ Ìjẹ̀bú-Gbó tó jẹ́ almost 20 years tó jẹ́. kí wọ́n kàn tẹ̀ má jẹ́ ní 100 years ìgbà tí a bá tó rí solution ní wà okay. No, Kuya is not a prince. ẹ má dáná ọmọ Ìjẹ̀bú-Òde ní Kúyẹ̀ jàre kó gbàgbé ẹ̀ wọ́n mọ fámìlì yẹn kọ́ da. ẹ jẹ́ ká bára sòótọ́ wọ́n mọ àwọn Kúyẹ̀ ní Ìjẹ̀bú-Òde just forget it. ẹ jẹ́ ká bára sòótọ́ ṣẹ́rí táwọn fúnṣẹ́bù ọba jàṣẹ́ tọ wọn problem tí wọ́n nìyẹn àwọn ló tọ́ sí tọ́ba dẹ̀ gbé jalè wọn fọlọ́gbò yẹn because they sue the government so case ẹ̀ máa lọ court because that process is be gazetted. It's a gazetted law. bẹ́ẹ̀ni so Dàpọ̀ fúnra rẹ̀ Dàpọ̀ ó jẹ́ tọwọ́ bọ̀ ní last week ṣé má gbàgbé pé ó sáyìn ní ẹ̀ṣà ṣé ọ mọ̀ pé last week ló ti tọwọ́ bọ̀ wé ó wá fẹ́ tọwọ́ kú Dàpọ̀ sórí wàá fẹ́ kú petition àwọn bẹ̀rẹ̀ petition against ẹ̀ sórí Magnitsky Act tó fẹ́ resurrect yẹn ó máa wà lára àwọn tó máa wà lára ẹ̀jẹ̀ ṣẹ́rí bó ṣe wà yẹn I think games ni gbogbo ẹ òun gan lè mú ó lè fẹ́ lo kíní yẹn as a bargaining chip for a way out because senator yẹn go show off ó lè rò pé bóyá ẹ mọ̀ pé tí ojú yọbọ lè ẹ mọ̀ pé ojú yọbọ kì í gba àkọlọ́wọ́ ẹ̀ láì ṣe pé